الذي ما ساء قط ماذا الذي ما ساء قط. àwọn nítẹ̀lẹ́ nínú nínú ayé kó náwó ọkùnrin ló jẹ́ ní àbúbìnrin ọmọ èkì àbágbàlagbà máa sá àwọn. ẹlẹ́yìí dákun mọ́sá kún wa lọ́wọ́ o. Bismillahir Rahmanir Rahim. Qala rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatan min lisani yafqahu qawli waj'al li waziran min ahli Harun akhi ushdud bihi azri wa ashriku fi amri كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى بكي قال رب اشرح لي صدري ويسر لي أمري Mainanja alamusa kurugu pẹ̀lẹ́. Wàlúùyọ̀ ọ̀gbẹ́dọ̀ mi lìsàlẹ̀. Àwọn àbá yọ̀rọ̀ sí wọn bàbá àbá àgbà. Bàbá wa gbé sọ bí ìlú. Bàbá wa àgbàlagbòrò dákun má padà lẹ́yìn wọn lẹ́lẹ́yìn. Sanu àwọn náà. Òṣìṣẹ́ níbi àzìrí. Ẹ̀yin àbá ẹ̀yìn alálùbáríkà ọlọ́mọdé àbá kún ilé òdì báyìí lọ. Wà á ṣíwí kí o fi àwọn rí. Àwọn ọmọ akẹ́rù ọlọ́jọ́ àṣàṣeyọrí mọ́jọ́ àṣàṣe ti ọlọ́run. Kẹ̀hìnà sábẹ́ kàkẹ́fì wá. Wọ́n lè dùn nàbí ìwádìí tá mọ́sà bàbá sí. Wà náà yíbọ̀ kàkẹ́fì wá. Aláàánú ní kọ̀rọ̀ aláàánú gbangba gbèdéde sí wọlọ́run. Ìnáka kúńtà basira. Ó jù ọ lọ mọ́sà bàbá sí o. Kọ́lá. Àti bẹ̀rẹ̀ àtàrí àti báyìí wájú ìlú yọ pẹ́ wọn lálùkọ̀ rádì. Olàkàyà Mùsà. Ọlọ́run ìwà wudu ìlà tọ́ ibi ìmìnà nìkan ní ìwà wudu ìlà siratil hamid. Gbàgbẹ́ yín bọ̀bọ̀ lájà gbàgbẹ́ yín. Wà ó dé ìlà ìrọ̀tìlẹ̀ àmì. Àwọn tèlé wọn rí ni. Akí àfọ àwọn Sheikh Abdullah ọlọ́mọdàbà dúpẹ́ fún yín. Àmín. Ọlọ́mọdàbà gbàdúrà yín. Àmín. Akí àfọ àwọn ọlọ́mọdàbà kọ́ yín lọ́wọ́. Ẹ bá ń pariwo ọlọ́wọ́ bá lẹ́ẹ̀kan náà kí n gbọ́ jàmá. Allahu akbar. Ẹlẹ́gbẹ̀ẹ́ ẹjọ́ sọ pé ọlọ́wọ́ bá tóbi dáadáa jàmá. Allahu akbar. Ẹjọ́ sọ pé ọlọ́wọ́ bá tóbi kifayatullahi khairun min tawakina wa'adatullahi bil madina takfina. Kifayatullahi khairun min tawakina. Wa'adatullahi bil madina takfina. Wa'adatullahi bil madina takfina. كاد العادي ولا والله ما تركوا قولا وفعلا وتلكينا وتهجينا. كاد العادي ولا والله ما تركوا قولا وفعلا وتلكينا وتاليا. ولم نزد نحن في سر وفي علن على مقالتنا يا ربنا كفينا. ولو نزل نحن ولا
حاجاتنا يا ربنا كفينا يا ربنا كفينا وكان ذلك وكان ذلك ورد الله حاسدنا ورد الله حاسدنا لم ينل تقديره فينا لم ينل تقديره فينا تقديره فينا يا بيما يا باسيابنا متى متى آمين 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 يا الله àwọn tẹ̀lé mọ́mìnì يا الله gbogbo adáwà dòkó lálẹ́ ìyá bára wa dúpẹ́ الحمد لله ẹlẹ́fàájá dúpẹ́ dáadáa الحمد لله رب العالمين mo kí Sheikh Abdullah gbogbo tó yín kílẹ̀ kan sí ọlọ́wọ́n nífẹ̀ẹ́ yín آمين nínú àwọn tọ́lọ̀ ni wọ́n nífẹ̀ẹ́ wa tójú tẹ̀yìn àfa ìjẹ́ kan ọlọ́wọ́n bá gbàdúrà yín o آمين ọlọ́wọ́n gbòòrò yín ní àyó gbòòrò yín yóò sì lálùbáríkà. اللهم آمين àkọlé ọ̀rọ̀ wa lálẹ́ yìí al-haya'u fil Islam أجابه الله Sheikh Abdul Mumin الحياة al-haya'u fil في Islam الإسلام ìtìjú nínú ẹ̀sìn nínú Islam ìtìjú نعم bàbá ti dé ẹ̀ka jòkó ìtìjú nínú Islam. أجابه الله àfà ó ní ya'ishu al-mar'u mastahaya bi khairin wa yabqa al-'udu ma baqiya al-ha'u. يعيش المرء ọyọ́ yìí ما استحيا بخير ọmọdé àmọ́sáàmì tẹ̀lé bí ó ṣe ẹ̀ lálẹ́ yìí. ويبقى العود ما بقي الهوى يبقى العود ويبقى العود ما بقي الهوى أبني فلا والله ما في العيش خيرا ولا دنيا إذا ذهب العيش. والله ما في العيش خيرا يا ما كيف أنت يا جماعة على الدنيا إذا ذهب الحياة الدنيا الدنيا أرمك لو قال إذا ذهب الحياة أرمك المؤمنين أجابه الله àbí àwọn àfáà wa igbe kí ni wọ́n ń pè ní ìtìjú ọ̀kan nínú àwọn àfáà wa al-Imamu Muhammadu al-Ghazali رحمه الله تعالى àfáà náà ó wá fún wa ní definition ìtìjú lọ́dọ̀ wọ́n ní ìtìjú ìtàn pè bẹ́ẹ̀ òun ni amaratun sadiqa ala tabi'atil insani. àǹfààní ìtìjú òun ni àmì òdodo tá máa bá nínú ìwà ọmọnìyàn. fàwọn àyàkìsífù àǹkí mọ́tì ìmánì yìí àmì táwáwì òun ni ó wá sí gàgá fún wa ní ọjà máa òdiwọ̀n ìgbàgbọ́ ẹni náà. الله أكبر bàbá mọ́mìnì نعم ìtìjú òun ni ọjà mọ ọmọnìyàn pé só nígbàgbọ́ àbí ò nígbàgbọ́ bẹ́ẹ̀ bá ti rí yàn wọ́n bá ti ní tìjú àmọ́ ẹni yìí ṣe kíni ọgbọ́lọ́ngbọ́nù. الله أكبر bákan náà àbámu ni mọ́mìnì kódà wábìkìdárì àdábìyì ìtìjú ni ọjà mọ̀ pé sí yàn lẹ́kọ̀ọ́ àbí ò lẹ́kọ̀ọ́ ó di mélòó jàmá. ó di méjì. sábà Ali Imam Al-Ghazali ní táwọn tún sínú. ìwà kan ni tó jẹ́ ìwà ọmọnìyàn látara àwa náà ni ó jẹ́ àmọ̀ pé sí ìyẹn ní ọgbọ́lọ́ngbò àbí ọgbọ́lọ́ngbò. bí yẹn bá ti tijú Imam Ghazali ní òun tọ̀ wọ́n ní mọ́nì. bí yẹn bá ti jọ́ ní tìjú ẹ máa ma mẹ̀kìdárì àdábìyì ẹ máa mọ̀ díwọ̀n ẹ̀kọ́ rẹ̀ pé sọ́lẹ́kọ̀ọ́ àbí ọ̀lẹ́kọ̀ọ́. فلا والله ما بالعيش خير ولا الدنيا إذا راب لها
حياه àwọn tòlè mọ́ mẹ́ni. حياكم الله. àṣẹ gbogbo ẹni tó bá ti lójú tì tó bá ti. òpin ìgbà tí bá ti ń tijú tó dáa abátòlè mọ́ mẹ́ni. ọkùnrin lọ jẹ́ wá lójútù èyí wọṣọ kásọ obìnrin lọ jẹ́ olójútì èyí wọṣọ fàyálẹ̀ èyí wọṣọ fẹ̀yìnlẹ̀ ọkùnrin lọ jẹ́ àbóbìnrin lọ jẹ́ ọmọkè lọ jẹ́ abágbàlagbà lọ jẹ́ òkì sọ ìsọkúsọ òkì rírun kùnrin òkì wàkúwà bó bá ti lójútì abánijà sọ fún ọ pé ọmọ lu ayé rẹ. wàyà bí kò lè ọdún. àbájá àlìwúdù àwọn tó ní mọ́mìnì níta ń pè bẹ́ẹ̀ òun ni igi abániyẹ̀bù kọ́líwúdù igi ọmọ sẹ́kù. máa bẹ̀kì ẹlẹ́ ha. lópin ìgbà tí èpo rẹ̀ bá ti sẹ́kù àwọn tó ní mọ́mìnì tó bá fẹ́ pa igi wọ́n fẹ́ kí igi ó kú nísìnyí ẹ̀ bó èpo lára rẹ̀. ṣé Sheikh Mahmood tó bá fẹ́ pa igi nísìnyí igi tó tutù tí tewé mẹ́mẹ́ dáadáa bẹ́ẹ̀ bá fẹ́ pa ẹ bó èpo ara rẹ̀ ẹ lè pé yóò kú. àwọn tó ní mọ́mìnì bẹ́ẹ̀ làwọn ọmọ nìyẹn náà ẹni bá ti lójú tì ó lékun lánàá. fọlá wàlláhi máa fi àìṣe xeyìrọ. ẹni tí o bá ti wá lójú tì àwọn àgbàlagbà ó ní ọmọ arábìnrin àdàlù wáyé kò lé èkó lójú. àtà ilà ilàlá. máa fi àìṣe xeyìrọ. wàlá dúnìyà. dúnìyà ìdá balẹ̀ àyàwó. Atọ́ bí àwọn àfáà wọ́n ní ojú títì tẹ́rí ni. Atọ́ bí àwọn àfáà pé ojú títì tí mọ́mú gàlá nílá gbọ́ ni. Àwọn àfáà wọ́n ní ojú títì. Òun ni àlèkúlùkù tọ̀ yíbù. Àwọn ọmọ akéwù wọ́n fẹ́ ká tààrífù náà wọ́n fẹ́ ká gbìmọ̀ wọn ni. Àlèkúlùkù àtọ̀ yíbù ìwà tó dáa ní kíyàn lójú tì. Ọba ẹni bá ti bá kíyàn bá lójú tì ọmọ tó lẹ́kọ̀ọ́ nù ọmọ adúlàbí nù. Ọmọ tó ṣe bánlé ọmọ tó ṣe fi tọrọ ọmọ nù ṣe wà bá Saheed. Ìwà táwa wí ìlójútì wọ́n ní alladhi yamunawuli insana miniriki kábìlì kàtọ́ yìí. Ìwà lójútì òun ni ó máa kọ̀ fọ́ máa nìyàn láti má hùwàkiwà. Ẹ̀yin ìyá wa bí ẹ̀ bá lójútì kò ní mutí. Ẹni bá lójútì kò ní parọ́. Ẹni bá lójútì kò ní jalè. Ẹni bá lójútì kò ní ṣe sìná. Ẹni bá lójútì kò ní pàtìyàn jẹ́. Ẹni bá lójútì àní ba nídìí àbòsí. Àwọn òṣèlú mọ́mìnì wọ́n ní ìlójútì ìwà kan tó dání tó yẹ pé ìyàwó náà wòlé ìsánà a máa kọ̀ fọ́mọnìyàn mìnírìtì káàbì alikatọ́ yìí awìlìwòkú yìí fílímù àṣìyà ní àbá ti lójútì ẹ̀ ní báńdì ẹsẹ̀. Ní àwọn òṣèlú mọ́mìnì lọ́ba ti níyàn bá ti múra mọ́ mọ́sálásí dáadáa tí máa ń kírun lásìkò ẹ̀sà kíyèsí ẹ̀ olójútì nù. Ojúdá ní ti mọ́mìnì barakallahu fi ọwọ́ yìí ti ju Ọlọ́run. Bẹ́ẹ̀ bá ti rí yàn tó mú òbí rẹ̀ tí ń pa òbí rẹ̀ lé ìtìjú rẹ̀ ti di méjì ó ń tijú Ọlọ́run tó pọ̀ láti pẹ́ ó tún wá ń tijú òbí ọmọ ìyòbí rẹ̀ nù. Àwọn òṣèlú mọ́mìnì ìlójútì a máa kọ̀ fún yàn láti má máa ṣẹ̀. Àwọn tẹ̀kìsírì fírí ìbàdàtì ìlójútì a máa múni máa yára ṣàṣà máa sin lóhùn ìlójútì tẹ̀kìsírì yóò máa kọ̀ fọ́mọ nìyẹn láti má sọ pé ìsìn lóhùn ìmẹ́lẹ́ lásìkò òró tó kọ mọ́ kírun àkókò ó lójútì nù. Lásìkò àwẹ̀ káwọn èèyàn ń gbà yọ̀pọ̀ ọmọ àjọsán ó lójútì nù. Àbùrù mọ́mìnì kí yóò lówó kọ́mọ̀ lè sọ kọ́mọ̀ lè sọ àkánú owó rẹ̀ ó lójútì nù. Tọ́jú jẹ́lì kí á máa lọ́wọ́ fi ó sẹ̀sí lójú gbogbo àwọn tálíkà tó ọ̀yọ́ sàká fún. fọlá wàlláhi máa fi àìṣe xeyìrọ. Ọlá ń kéwú náà jẹ̀mọ́ ẹ̀yọ́ mi lọ́wọ́. ọ̀nà dúnìyà ìdá balẹ̀ àyàwó. Ọ̀la dúnìyà. dúnìyà ìdá balẹ̀ àyàwó. Àwọn òṣèlú mọ́mìnì. àyàkùnlá. Àwa bí àwọn àfáà pé ìlójútì ipò wo dé ń bẹ fún ọ̀dọ̀ Ọlọ́run ọba bí kíyàn bá lójútì àwọn àyèwò Ọlọ́run bó tó sí. Gbọ́dọ̀ mọ́ ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ bá. Àwọn òṣèlú mọ́mìnì níjọ́ tí Jìbìrìlù tó wá du ànábì tánábì ẹ̀kọ́ kà kú lọ́wọ́. sallallahu alayhi wa sallam. Màláíkà kú dé ẹ wá ń kalẹ̀kùn
Fatima ìmọ̀lọ́dọ̀ anabi níjọ́ náà anabi wa ni wọ Fatima ó sì ti rí anabi alẹ́ ń bẹ lára lọ́lẹ́ ìwé ní tí mẹ́lẹ́nu ọ̀nà ni Fatima débẹ̀ ó ní baálé wa ni abá lágbájá báyìí làbá ń bẹ̀ ó ti júwèé fún anabi ti mà ó ti mà pé màláíkà kú anabi ní sọ fún pé kó wọlé ti bá yorùbá anabi sallallahu alaihi wasallam ọmọ pa ni ó wọlé màláíkà kú wọlé anabi dojú béèrè kọ́ ó ní àjíyíta záyìrán amkọ́bìdán ọwá kí wa ni àbọ̀wá ọwá gba tọ́lọ̀ fi sọ́dọ̀ wa òun afún sọ ọlọ́run ẹ̀mí rẹ̀ ti bẹ́ lára rẹ̀ ọlọ́run fi sọ ni látàrú dùn áàdì rọ́gìnì ní kẹwàá tó sí lẹ́fù ọ̀dà padà jọ kan pẹ̀lú ti gbá ti kúkù adébìnrin sọ wá kí wa ni àbọ̀wá gba òun afún sọ ti bẹ́ lára wa ó ní máa nẹ̀bí záyìrín ẹbí ẹlẹ́ kíyàn aláìka kú ní ẹ̀mí ní ẹ̀bá ti rí mi ẹ̀mí ẹ̀lẹ́ kíyàn ní èmi àti Musa ti pàdé tó ti fún mi ní ìgbájú tẹ́yìn àdébì Musa àti màláìka kó pàdé ọdún àmàlẹ̀ òfin gbogbo ọ̀nà ọlọ́mọ tó jẹ́ wọ́n rí mi mọ́ Musa yìí burú púpọ̀ Musa ó gbé màláìka kú ó ti báwọn náà ni màláìka kú yà ọlọ́mọ jẹ́ nìkan kó rí mi mọ́ àfẹ́ni tí bá fẹ́ pa nìkan ó ní mo dé láti gbẹ̀mí rẹ ni àníbi ni a gbọ́ àmọ́ ọ̀hún bá fẹ́ ṣe nǹkan ibi tí lọ́mọdé o bí kankan bá fẹ́ ṣẹlẹ̀ ọlọ́run ó fún mi làbárì yán ó níbi tí ma náṣẹ́ sí mi ìbírí ìlú alẹ́ àmínú àrùhùlẹ̀ àmín èdè ètí ìwà sọ fún mi ibi Muhammad ń sọ lọ́wọ́ ẹ̀bá yòókù ànábì sallallahu alaihi wasallam àti bàbá gama wọlé ibẹ̀ ni jìbìrìlù ti dé ọba sálámà ọlọ́lọ́ ni sọ fún pásìkò tó náà ló déhùn Allahu akbar kabir ẹ̀sìn bàbá àsìkò tó lọ́jọ́ dé ọlọ́wọ́n jà rí yí pẹ́ dá lóhùn fún ní tí ń fẹ́ jìbìrì ìlú wa fẹ́ máa lọ ọwá anábì wa pè ó ní yá jìbìrì ìwọ jìbìrì ìlú nílò lọ ń lọ yìí bọ́ bí n bá kú tẹ́tẹ́ ní bá kù láyé èmi lọ́ máa wá wá bí n bá wá lọ tán ǹjọ́ tún àkáǹsìlú bá àjì bí n bá lọ tán ǹjọ́ tún wáyé padà ìlú ni ìwà wíwá mi ẹ̀mẹ́wàá ló sì jẹ́ ẹ̀mẹ́wàá níwá bí ìbá tí wọ́n wá wọn tẹ́lẹ̀ yìí máa ń mú nǹkan wá fún wọn ni bí ìbá tí wọ́n wá ọlọ́mọdé àjárí bàbá pẹ́ ìmọ̀ wá palẹ̀ máa wà nǹkan kan ni ìmọ̀ wá palẹ̀ máa nǹkan kan nínú títí bìrì ìlú tó lóun máa palẹ̀ máa ń lẹ̀ wẹ́rẹ́ bóun bá sì tẹ́ ń palẹ̀ máa wọn àlìkíyà máa ń súnmọ́ nù òun ni ajá àyàrò ìtìjú lẹ̀ ẹjẹ́ àbẹ̀rẹ̀ wa ìtìjú sẹ́gun ni àbẹ́ ń pọ̀ sí. ìyá ṣùlì máa ń wò máa ń sàyà bí xeyìrẹ́. àwọn tó ní bó bí ni ìyá tó rọ́mọ rẹ̀ ìyá tí rọ́mọ rẹ̀ lọ́dọ̀ alẹ́ ìyá tó rọ́mọ ọmọ bíbí inú rẹ̀ tí wọ́n á rẹ̀ sálẹ̀ kọ́ ọmọ wa má lè ya rẹ̀ ẹjẹ́ àbí ṣe pé ìyá náà tó sì lójú tì báyìí. wọ́yẹ bí kò lè rọ́ọ̀dù máa bàjìyà lẹ̀ ha. خيرا على الدنيا إذا بليها يا أبو المؤمنين أو أفا ونبي فيبقى على حياه من الإيمان على حياه من الإيمان على حياه من الإيمان ìtìjú tẹ́ rí ni nínú gbàgbọ́ lọ́wọ́ o. Allah. Abáàtẹ̀lẹ̀ mọ́mẹ́nì. Ìtìjú tẹ́ rí ni kí wọ́n sì dájọ́ sí ọlọ́wọ́ kó sì wá kó jẹ. Kó lójú tìǹù. La ilaha illallah. Wọ́n fọ̀rọ̀ sí ọlọ́wọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀. Ẹ̀mẹ́jẹ nìkan kan gbọ́ o sì mú ò tí ì jáde kó lọ́dọ̀ rẹ̀ ó sì ń gbé kí. Ọ̀hún sálágá wọ́n dá sọ́dọ̀ rẹ̀ ó sì náà. Àlìyáyéhù mílẹ̀ ní ìmánì ìtìjú inú ìgbàgbọ́ lọ́wọ́ àbátẹ̀lẹ̀ mọ́mìnì. Abdullahi ibn Umar. Ẹ̀wí dára jama. Àtúnwọ́n àti bàbá ọlọ́mọ́sà yọrọ sí wa. Ológun alábárì jẹ́jẹ́ ànábì ní kọjá lọ lóòjọ́ kan. Wọ́n ní marra Rasulullahi sallallahu alayhi wa sallam. Minal ansori àbọ̀gbọ́. Ala rajulin minal ansori. Ànábì kọjá lọ lẹ́gbẹ̀ẹ́ níjọ́ kan ni. Ala rajulin minal ansor. Ó wá kọjá lẹ́gbẹ̀ẹ́ arákùnrin kan. Arákùnrin yìí wá ní ọmọ Madina arákùnrin náà. Ọmọ ìlú mo gbé ní jama. Ọmọ Madina ni. Abáàtẹ̀lẹ̀ mọ́mẹ́nì. Wọ́n ní arákùnrin yìí. Wà wúwo ẹ̀yà ìdù àkáwù ní wọ́n ń sọ àti fọmọ ya rẹ̀. Ní ń sọ àti fọ pé bẹ̀rù Ọlọ́run. Ṣé kíní kan
má mutí mọ́ má parọ́ mọ́ má jalè mọ́ má ṣe ṣìnà mọ́ má bàtìyàn jẹ́ mọ́ má jà bọ́m̀bì àbòsí mọ́ yà ìlú àkáwù ń ṣe kí ni jama ń ṣe wá sí fọ́ọ̀mù àyà rẹ̀ wọ́n ní fílẹ̀ àyà yìí nípa àtijú. Sheikh Abdul Mu'min nípa àtijú lájẹ lójú ti ẹbí sinna ilẹ̀ àgbàlagbà lálẹ́ táwọn ọmọge ń bẹ ládùúgbò kọ́mọ wá wá gbádákì láì ní ṣòkòtò lábẹ́ bó bá ti wá ká gbádá òkè báyìí gbogbo àwọn nǹkan wà Ọlọ́run sì dáwájú dáwá lọ ẹlòmíì àfàyè rí ní bó bá bí ó bá ti rí báyìí pọ̀ gbọ́dọ̀ àgbàlagbà náà lójú tì. Yàrá àkáwù ń ṣe wá sí fọ́ọ̀mù àyà rẹ̀ Abdul Mu'min fídíò àyà yìí nípa àtìjú ìtìjú ni tí ń wí fún jọ́nà nìgbẹ́ lójútì níbi wàá bá níbi fàkọ́lá ar-rasulu yorùbá débi dáadáa. Sallallahu alayhi wa sallam. Ànábì ní dáhù Ànábì ní fílẹ̀ wá sí ipò fílẹ̀ dáhù àná pàtì fílẹ̀ fa inna al-haya min al-iman èyí tó ń sọ fún yìí gan ìgbàgbọ́ ni. Fílẹ̀ pàtì fa inna al-haya min al-iman rí dájúdájú ìtìjú tó ń wíhùn gan nínú gbàgbọ́ lọ́wọ́ arákùnrin yìí bábá ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ yóò sì lójú sí. Fala wallahi ma fil aishi khayra wala dunya wala dunya idha bali hayahu. Abdul Mu'min Yakumullah. àwọn ọmọ kékèké àlójútì asdam láwọn kí lòkòtò tó fìdílẹ̀ ọmọbìnrin mi máa yóò tún wá dá ìdáha ẹ̀ ṣe pariwo Ọlọ́run ti mọ́jà máa. Allahu akbar. wọ́n á máa yóò tún wá ẹ̀bá ara kọ́ má balẹ̀ púpọ̀ kílẹ̀ kẹ́ ó lè máa ó lójútì. La ilaha illallah. Gbọ́lọ̀ngbọ́rùn ọtún wá yẹ̀ yára rẹ̀ gbogbo ẹ̀tọ́ tún wá wà títà yẹn náà tún mẹ́tẹ́lẹ̀ bó ti wọlé lo change òórùn nulé bó ti wọ yàrá báyìí òórùn yàrá sì padà ó sì paradà. Ya Suleiman Mastahaya bẹ̀rẹ̀ wáyà kúkọ lè wọ́n dùn ọ́ máa bá kí á lè ha wò. Abdul Mu'min gbogbo olórí tó bá kówó jẹ kò lójútì ẹni wọlé ìrọjọ́ lọ́dọ̀ Ọlọ́run ó lè yán ó ṣe wọ́n yá yìí ó lè yán ó lè kàtíkórì ó lè ní bẹ́ẹ̀ yá àwọn olè kan bẹ tó jáde bí àwọn yóò tún máa ní àgbo orí kankan kó jẹ ni gbọ́n tó wáyé yẹ ẹni kankan kó wálé àti àtẹni tí ń sọ bí àtẹni tí ń kó igbó jẹ lójútì ó lè ní. Allahu akbar. Abdul Mu'min ẹlẹ́ẹ̀kejì àyàyáwù ìtìjú wúwà kùlùkùlù ìsìlámì ṣé Abdul Mu'min ẹlẹ́ẹ̀kejì lọ́gbọ́n o ìtìjú tẹ́ rí ni wúwà kùlùkùlù ìsìlámì òun gangan ni wà sí ìsìlámù gbé wá fún wa. ẹ̀yin yá wa ọba ní kí ni ìwà ìsìlámù ìtìjú ni ìwà ìsìlámù. Allahu akbar. àfà dẹ́nu ẹ̀ dùn gbogbo ẹ̀ kílẹ̀ rí èèyàn wá lọ́wọ́ àfà èyí èèyàn kí ni wá lọ́wọ́ àfà àwọn ajẹ́bí yáyọ̀ àti pọ̀ ikú tó ọmọ bà wọ́n á máa bá pẹ̀lú gbogbo tó wà ní gbogbo tó wà níbi tó yẹ kó wà lára rẹ̀ náà kí yóò kọ́ ọmọ gbọ́hùn gbogbo tó wà níbi tó yẹ kó wà lára rẹ̀ wọ́n ní àfọ́ àlẹ́ sì gbéra yìí àmì àfọ́ àti ìbẹ̀rẹ̀ ra yín ṣe eré èèyàn tẹ́ ń tọ́lọ ní ẹmà kéèmì ẹ̀sọ́ fáfá àkókò lójú tì. Allahu akbar. káàfin gilante àwọn fi gilante fa aláìsọ tó díà kama wá dá àfọ́ àlẹ́kọ̀ọ́ àmà ní àfọ́ àfẹ́ bá farabalẹ̀ ìyàwó sì jẹ́ yín káfọ́ àwọn ọmọ wa wòran àfọ́ àní olójú tì àfọ́ àní òdomi tọ́lọ́wọ́ bá tó sí àfọ́ àní òdomi tọ́lọ́wọ́ tó sí. Abdul Mu'min ìwà ìsìlámù ayé àyáwù ìtìjú gangan ìwà ìsìlámù gbé wá fún wa. Sórí àyáwù tá a sọ̀rọ̀ ìkọ̀sẹ́ tí ọba wí. Akramakumullah. Ẹ̀mí ọ̀mọ́tì èmi ò sì mú kó wọ́n náà ń jóbi. Báwọn bá wí kèé so ń sì náà wọ́n bá wí kèé so gbèsè lọ́tí wọ́n bá wí. Bọ́ bá lòdì síbi kan. Mọ́tàlẹ́rì máa ṣàkóso. Mọ́tàlẹ́rì máa ṣàkóso. Fakot. وما له حسن فقط. ẹ bá ń gbọ́dọ̀ lọ́wọ́ bá dáadáa kí n gbé jàmá. Allahu akbar. ẹ bá ń yíwọ́ gbọ́dọ̀ lọ́wọ́ bá dáadáa kí n gbọ́. Allahu akbar. àbálẹ́ máa ń lọ ilé rí. máa
kọ́ náwó. وما له حسن فقط. gbogbo ọlọ́run àlùbáríkà bẹ́ẹ̀ ti kéwù ni. آمين. wọ́n lajá àgbàdo bàbá kí o kéwù ló kéwù. يرحمكم الله. man lahu husnun faqat. lálẹ́ tó jẹ́ pé iṣẹ́ rẹ̀ nìkan. lahu husnun faqat pé iṣẹ́ rẹ̀ nìkan ló nínú ayé rẹ̀ kọ́ náwó. الله أكبر. kò sí àbánábì náà. الله عليه وسلم. fala wallahi. فلا والله ما في العيش خير wala dunya. الدنيا gbogbo yẹn lọ́wọ́ jà lálùbáríkà. gbogbo ẹni tẹ wáyé lálẹ́ yìí ẹkún inú ayé wọn lọ́wọ́ bá a sọ́dẹ̀ rí. Allahumma amin. sí àmì wìtìwìtì dáadáa. Amin. ìbànújẹ́ ayé wọn lọ́wọ́ bá a sọ́dẹ̀ dùnú. Amin. ábẹ̀rẹ̀ fún mẹ́rin. Na'am. àfa àgbà hiburu li umma àfa gbogbo àwọn àdúgbò nàbì. Allahu alayhi wa sallam. ọ̀nẹ́ta làbá wa. Yamakunla. Abdullahi ibn Abbas. Radiyallahu anhu. àmì lọ sàdúrà fún ọtọ àlùbáríkà fún. wọn náà wùwàdúà igi kan kì í sẹ́lá ẹ̀ nídìí. Yamakunla. bí ọlọ́run bá tó ọ̀nà máa sàpínlẹ̀ gbogbo ẹ̀. Abdullahi ọmọ Abbasi ọgbà àrísì náà wá ó ní ànábì Muhammad ẹ bá yóò bá ànábì. Sallallahu alayhi wa sallam. ànábì ní inna li kulli dinin khuluqa. Allah. ẹ̀yin tẹ yáyì níbi kéwú ẹ̀yin ẹ̀ bá àbá àti dákẹ́dákẹ́ ni. Na'am. inna li kulli dinin khuluqa. dájúdájú gbogbo ẹ̀sìn ló níwà tiẹ̀. ẹ̀sìn Màjúsí wọ́n níwà tiwọn. àwọn Nasara wọ́n níwà tiwọn. àwọn Yahudi wọ́n níwà tiwọn. àwọn Mùsùlùmí àwọn Ìsìlámù tá a jẹ́ àwọn tá a ṣe Ìsìlámù náà a níwà tiwa náà. Allahu akbar. kulli dinin khuluqa. gbogbo ẹ̀sìn ló níwà tiẹ̀. Na'am. wa inna khuluqul Islami ẹni ẹ̀ wá rí ìwà Ìsìlámù tá a gbọ́dọ̀ bálára gbogbo Mùsùlùmí kì í ṣe pé nàmbà tó láti lélẹ́yìn bó bá jẹ́ Mùsùlùmí alẹ́ àyà ò ìtìjú ni. Allah. ìtìjú ni a gbọ́dọ̀ bálára gbogbo wa. Fala wallahi. La ilaha illallah. Ma fil aishi khayran. wala dunya. Wala dunya. Idha rabali ayahu. ọlọ́run náà kúkú láti wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Amin. ẹ̀sẹ̀ amínà. Amin ya Allah. ìwà Ìsìlámù nù ká bá ti jù lára wa. Alihayahu. alẹ́ àyà ò ọ̀rọ̀ kọ́rọ̀ wọ́n ti wọ́n bọ́ lẹ́nu tiẹ̀ mọ́. ọ̀rọ̀ kọ́rọ̀ ọ̀rọ̀ tó wọ́n ní ẹgbẹ́ sọ́ọ̀sọ́ tó wà dákẹ́ ó lójú tìǹù. Allahu akbar. ìwàkiwà ìrìnkìrìn lẹ́mọ̀lẹ́ pàdé mi mo fà níbi ìbẹ̀yìn o ọ̀tọ̀ níbi ó dágbére ọ̀tọ̀ níbi wọ́n ti ń gbúrò rẹ̀ ó lójú tìǹù. bẹ̀bẹ̀ bẹ̀láyé ẹlẹ́bí ń kọ́ máa tí èso ọmọ rẹ̀ lómi ń kọ́ ọmọ ọlọ́mọ ọmọ tí èso ọmọ rẹ̀ wọ́n ń kó. Ṣéke Adam ayé fẹ́lẹ́ ní ọjọ́ gbé jáde lómi ń kó ọmọ ọlọ́mọ wọ́n sì gbé wájú náà ní ńgbọ́ ọgá àdísọ́ nílùú ẹ dákun ẹ̀yin ìyá wa ẹ̀yin ò sí mbẹ̀ mo bá yín dúpẹ́ dúpẹ́ jàmá Alhamdulillah. ọgbà dáadáa àwọn ọdún la ilaha illallah la wallahi ẹ bá ń jẹun. Fala wallahi ma fil aishi khayran. ẹ gbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí gbàgbé. Wala dunya. Idha rabali ayahu. àwọn kan máa lò ní wọ́n bá ń jẹun náà pé la wallahi ma fil aishi khayran. Fala wallahi ma fil aishi khayran. ẹ̀ka lọ́wọ́ fi náà jọ bí. ولا الدنيا إذا زابل ayahu. Dunya. الدنيا إذا زابل ayahu. ìtìjú ẹlẹ́ẹ̀kẹta orin tí ń bẹ lára àtìjú yudkhilu sahibahu ilal jannati. نعم. àwọn yudkhilu sahibahu ilal jannata. àdìkẹ́lẹ̀ yudkhilu ẹ̀yìn tí kéwù yẹn jùlọ pọ̀lọ́ yín. àdìkẹ́lẹ̀ yudkhilu
ó mú wọ̀ yóò mú wọ̀run. àyàyáwù ẹ̀rí ìtìjú yudikhilu sahibahu aljannata ìtìjú sahibahu maf'ulu awwal aljannata maf'ulu thani amzatu tadiya fún. àyàyáwù ìtìjú yudikhilu sahibahu aljannata òun gángan ni ó lọ lè pí ẹni tó bá ti ní ìtìjú yóò wá lọ lè sọ ẹni náà sínú àlìjẹ́nnà. Allah. mo fẹ́ kẹ́ ẹ rí gbọ́ dáadáa. ìtìjú fún rẹ̀ gángan ẹ̀dọ́ ọlọ́run lòun náà bó ti jẹ́ wa ni ìwà tìjú yóò wá lọ lè gbé ẹni tó bá níwà wọn la ọkùnrin ló ní abọ́bìnrin ni ọmọ èké àbágbàlagbà gbogbo ọ̀nà òkú olè kó jẹ́ bọ́bá ti ní ìtìjú ó sì gbé ọkàn báyìí yóò mú wà jẹ́ náà. Fala wallahi ma fil aishi khayrun. Bàbá ti wá rẹ́ni tí ọba ti wá ní tìjú wọ́n ní ṣe pẹ̀lẹ́ ọ̀ lójú ti ni wọ́n ní ọ̀rọ̀ tìjú kọ́ o ẹ má bá mi fa o ókè ń sọ fún wa fún wà jẹ́ náà nù. Wala dunya iza sabala. Ẹ̀ka kéwù yàrá mi lọ́wọ́. Wala dunya iza sabala haya. Àwọn kàbọ̀lù dínì ọ̀rọ̀ tá a ké yìí ìdáwí náà yìí ọ̀dàgbàrá débi pé àwọn sàábà mẹ́ta ni wọ́n gba àdìsí yìí wá. Àwọn sàábà bẹ́ẹ̀ ló mọ̀ pé mẹ́ta Abu Hurairata Abu Bakirata ó di mélòó àti Imran ibn Husayn. Àdìsí tí mo fẹ́ kí àwọn mẹ́ta wọn gbà wá. Ọ̀gbọ́n àfà. Wọ́n ní ànábì ní alihayahu minal imani yorùbá ànábì. Sallallahu alaihi wasallam. Ìtìjú minal imani nínú ìgbà ọlọ́wọ́n ọba gbọ́lọ́wà nínú ìgbọ́lọ́wọ́n ọba gbọ́dọ̀ ìtìjú wa. Lágbájá ní tìjú mo ti wí lẹ́ẹ̀kan nígbà tá à ń ta àyè fún mọ́mú Gazali. Bí yẹn bá ti ní tìjú ìmánì ìmẹ́lá rẹ̀ nù. Bí yẹn ọba sì ti ní ìmánì kò ní ràánú ọlọ́run. Alihayahu ìtìjú. Wọ́n ní àwọn tí ọ̀dà kí ló wí fọ́lọ́run tó dá mọ́ mọ́tí mọ́. Irọ́ ọ̀dà ọ̀wá ni àti agbọ́ pé èmi náà. Ọ̀pọ̀lọpọ̀ bàbá ní ń bà ọmọ rẹ̀ lójú jẹ́ ń bà ọmọ lójú jẹ́. Àmọ́ mọ̀ á sunkún kọ̀rọ̀ àárín dálẹ́bì. Àti agbó wọn wá díẹ̀ wọ́n ní màmá bàbá àwọn ló gbé adìẹ ládùúgbò wọ́n ní bàbá adìẹ dáì àwọn ọmọ akọ́mọ dáì adìẹ. Bàbá àwọn ló wá ìyá àwọn ló wá lọ lè gbé adìẹ. Wọn ò lójú tì nù. Wọn ò lójú tì nù. Ọwọ́ yẹn lọ lé ta ìwọ́ yẹn lọ lé ọfọwọ́ kalẹ̀ ó sì jáde lọ lé dán ọmọdé ta ó sì ta inú kòkó ó sì sí kòkó sì mẹ́rin kó ju ẹnu ó lójú tì nù wọn ò gbúdọ̀ gbọ́ pé ìyá alágbájá ẹran ilẹ̀ tó wá jíjẹ gbọ́ láti máa bí sójú ó sì rò ta ó ní ìrànlẹ́ níbẹ̀ àìrìn jìnnà dàyàrá bu kí ọ̀kẹ́rẹ́ tí a bá ti kéde bí a bá wọn ló kó dára sí Mahmoud ní ẹ̀rí bí táwọn àgbẹ̀ ti ṣe méjì ni. Fala wallahi ma fil aishi khayrun. Wala dunya iza sabala. Wala dunya iza sabala haya. Ọlọ́wọ́ ẹ bá gbọ́ lọ́wọ́ ọba kí n gbẹ́jà máa rí. Ẹ dàpọ̀ ẹ bá gbọ́ lọ́wọ́. Àwọn ọ̀rọ̀ bí ẹkún bí ọ̀fọ̀ gbànújẹ́ dákun má jọ mọ̀nà ọ̀dọ́ wa. Àwọn kàbọ̀lù dínì àwọn ọ̀rọ̀ tí máa gbọ́yàn ẹlòmíín bẹ kò fẹ́ ṣe é wọ́n fi dán wò ní. Bẹ́ẹ̀ni ẹlòmíín jalè yóò kàn bá rẹ̀ ń di olè fún jalè náà ni òfin fẹ́ ló jà bá ti ń wí tó yìí náà ẹlòmíín bá tó mu tí wọ́n tán yóò tó máa sunkún kọ̀rọ̀ yọlọ́run yìí fẹ́ mú mọ̀ lèmi àsunkún bá jalè tán bàbá lèmi bá ṣe sìnà tán ọmọ tó bá sùn ní ti lọ yóò ti máa sunkún kalẹ̀ gbogbo ọmọ àdúgbò wọn ti dá àmà inú rẹ̀ ṣe ń bàjẹ́ pé ọlọ́run àdánwò lélẹ́ yìí wọ́n fi ṣe ni gbogbo olúwa bẹ́ẹ̀ ọlọ́run bàbá gbà lọ́wọ́ wọn. Àmín. wọ́n dà àwọn tí wọn ò fi ṣe ní ẹ̀dọ́ ẹgbọ́n ló fi ṣe rẹ̀ ní ìwọ fi ṣe lómi ìwọ fi ṣe rẹ̀ àní gbàkú àní bọ́sẹ̀ kan bá lọ tó wọn ọ̀rọ̀ mọ̀ọ́kan kan sáládé fún àwọn ọ̀gbádùn tí ó sì níyàwó lé ẹni tí ò níyàwó lé tó lọ́wọ́ òun fẹ́ jẹ mi láì ò níyàwó ọwá lọ gbádùn bọ́ọ̀ bá sọ́ra bọ́ọ̀ bá kú ọ̀wọ́ náà ládùn níyà. Ẹlẹ́kùn níyà.
sábàlì àyà àdúgbò olójútì lójú wàlá dúnìyà ìzà sábàlì àyà. Àbábí ó ní alẹ́ àyẹ̀wò bílẹ̀ ìmánì àdíìsì tí abúwé rà gbà wá. Abúgbàjì rọ́tà àti ìmọ̀ràn àbẹ̀rù Hussein. Àníbi ní alẹ́ àyẹ̀wò bílẹ̀ ìmánì ìlójútì nínú gbàgbọ́ lọ́wọ́ ó ní wálé ìmánu fil jannati. Bí ti ń lọ gangan nù. Wal ìmánu fil janna ẹ̀ wá rí ìmánì tiẹ̀ ibi tó wọ́n fi yàn sí àlùjánnà. Ẹ̀rí wa nínú ọ̀tá sọ́lẹ̀ kan nù. Bí yàn bá ti lójútì ó nígbàgbọ́ nù. Ẹ̀rí gbọ́dọ̀ mọ́. Bí yàn bá ti lójútì ó nígbàgbọ́. Bọ́bá ti wá nígbàgbọ́ ọ̀dọ̀ àlùjánnà. Allah. Àìlójútì rẹ̀ ẹ̀sọ́ àlùjánnà nù. Tóbi lọ lè sọ́ra rẹ̀ nù. Jàgíjàgà ká bàdúgbò jẹ́ ká dàdúgbò láàmú ó lójútì nù. Míyàn dàdúgbò láàmú ó lójútì nù. Ọ̀pọ̀lọpọ̀ lómi lọ sí fídọ́ọ̀mù ó sì bá ya rẹ̀ jẹ́ lẹ́jọ́ fídọ́ọ̀mù náà lọ bá ya rẹ̀ jẹ́. Ìyẹn wá ṣe dáadáa máa ṣeun lọ́nà ẹ̀sìn òun. Kódà ìlẹ́mí èsì ìṣèkà tó ti bá yẹ̀ jẹ́. Fídọ́ọ̀mù lọ fẹ́ ṣe tó ọkọ̀ gbàlùbáríkà ọwọ́ lọ lè gbé díje jẹjẹjẹ. Gbogbo ọ̀gẹ́ni kan wá sukọ́nà wá sukọ́nà wá dẹ́dẹ̀rẹ̀dẹ́. Agbẹ́kò tó ṣe lálẹ́ ọkọ̀ látọ̀ sí fídọ́ọ̀mù ọ̀pọ̀ púpọ̀. Àkọ́kọ́ ni pé àwọn kan bẹ fi jẹ́ pé bọ́ọ̀ bá dá tiẹ̀ lẹ́mù ní gbogbo yọ̀hún. Ìwọ tó dá àìsùn fídọ́ọ̀mù ńlẹ̀ ojí wọn mú nígbó mu ojí wọn rọtí mu ọ̀jẹ̀ wọn ọmọ tó yẹ kí wọ́n sun lé wọn o jẹ́ wọn orí lé wọn sùn nítorí pọ́fẹ́sì fídọ́ọ̀mù kọ gbàlùbáríkà o tún wá sẹ́yìn wọn tán o tún wá dọ̀jọ́ tó kúnlẹ̀ tó gbogbo àdúrà tán o tún wá ní ìrọ̀lẹ́ o tún wá ní ha ẹni bá ní amọ̀sẹ̀ ní jìdá kó má gúrúbì ó lójú tì nù ọba yára ẹ̀ jẹ́ nù. Fala wallahi ma bil aishi khayr. ọlọ́dún ni yé. Dunya ìjà sábàlì àyà. ọlọ́dún ni yá. Dunya ìjà sábàlì àyà. ọlọ́wọ́ ẹ bá sọ pé ọlọ́wọ́. Allah. Ogun kan bẹ tẹ́lẹ̀ yàgbà ti jà ńlẹ̀ yìí. Ogun náà tuntun sẹ́rí wá padà. Ọlọ́run ká ọkà ó sòwò ọkà ó sòwò ọkà ó sòwò ó yí ọ bí ìṣe wíwù ó yí ọ. Ogun náà ni pé alájẹ́ ẹgbẹ́ àwọn ni wọ́n sì wá sí kí àwọn alájẹ́ ọmọ sì wá sí kí wọ́n sáré di ìyàgò máa ń gbúgbì mọ́. Gbogbo ẹni bá fi síbẹ̀ ẹ̀fíríjì gbogbo ẹni bá fi síbẹ̀ kó fèrè jèmi mo ti dáàbò ọlọ́run lẹ́ẹ̀mẹ́ta síwájú o. wọ́n jáde bí àbá ń wí lẹ́yìn ìfẹ́ ẹnu ara wa ẹ̀ pàdé ọlọ́run. àwọn ayáre onípamúpamù ilẹ̀ yìí láti dàgbà ti ṣe wá sí òun pé gbogbo ayé dàgbà ti bẹ̀rẹ̀ gbàgbà wò yìí ní mángùrù bá ti dá bó bá ti dé ẹ̀pà náà àsìkò mángùrù bì wọ́n wà fẹ́ bẹ̀rẹ̀ nísì tí mángùrù bì ń pọ̀ wá àgbọn òun fẹ́ bẹ̀rẹ̀ báyìí. Òṣojú títì ń bẹ̀ náà. Òṣojú títì ń bẹ̀. Ojú títì là ń wí. Òun lówó ọlọ́run náà ni. Mọ̀fọ́lọ́ ń bẹ̀ yín gbogbo ẹni bá fi síbẹ̀ ẹ lò lè jáwọ́. Fala wallahi ma bil aishi khayr. Ọba yín ni ètò wà sílẹ̀ fún yín. Wala dunya ìjà sábàlì àyà. Olúwa ọ̀rọ̀ dọ́wọ́ rẹ̀ o. Wala dunya ìjà sábàlì àyà. Àwọn kan máa lù díìlì. Ẹlẹ́ẹ̀kẹ́rí ìtìjú sífàtù lọ́ọ̀yì sífàtù omi sífàtù láàyè azza wa jalla. Yé bí ẹ bá ní ìtìjú akí kú oríire bí ẹ bá lójútì akí kú oríire. So lójútì náà akí ọkú oríire. Bíbí ti máa ń gbádùn ẹ̀ náà nù. Obìnrin dáadáa ni ọ́ tó sì mọ ibi tó ti rówó. Ọmọ bí ó ti rówó. Ẹ kàn wá ń jẹun ni. Gbogbo ọkùnrin kọ́ ló lè náwó rẹ̀ ẹlẹ́mìí ti bọ́ ilé nìsín jajajaja bàbá déta ọmọ bíi ti máa balance rẹ̀ ló dé sọ mẹ́tì ló dé sọ price àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n mọ bó ti ń lóyún tí àfà tó yẹ bàbá bẹ́ẹ̀ bá wọn ṣe eré ẹ̀ka gan àwọn fún táìmù ni bí ẹ ti wọn á rọ́bọ̀ girigirigiri ẹ ṣe sùúrù náà lọ́wọ́ tí wọ́n ẹ sorry má bẹ̀rẹ̀ I'm sorry ọ̀ya sáré parí yóò tó gbọ́n lọ lè paná
àṣẹ tó ìdíjẹ́ tí ìyàwó rẹ̀ jẹ́ ọ̀rọ̀ ńlé ó sì ń jẹ́ ńlá tó tún wá ní táìmù bẹ́ẹ̀ bá ti dàlẹ́ ẹ̀ka iye tó bá dénú ẹ̀kọ́ síyọ̀mù ní ìsárẹ́sì. ọkọ̀ wà lùdí ní gbogbo orú bá lé bẹ́ẹ̀ ẹ sọ pé kò lójú tì kọjá wọ̀. فلا والله ما في العرش خير lójú tì nù lójú tì. ولا الدنيا إذا ذهب الحياء ولا الدنيا إذا ذهب الحياء. àlìyáyáwù ìtìjú sífà tó méjì ìbá ti láì azza wa jalla ìtìjú ọ̀kan nínú wà ọlọ́run ni ọlọ́run gẹ́ máa ń tijú ẹ̀yìn yá wa bá a ti máa ń parọ́ ká lójú tì àtọ́lọ́ náà máa ń tijú ọlọ́run máa ń tijú ọlọ́run máa ń tijú ọlọ́run lè mi gan tijú ẹ̀yin ni ẹ máa tijú. Salimanu Alifarisi sahabi John Jalilon sahabi lánlá lọ́dọ̀ ànábì ó ní kò tọ́pọ̀ Salimanu Alifarisi ọlọ́jà alibarika rẹ̀ ọ̀nà wa ẹ bá ti àmì náà abaka amadu dini wọ́n lánàbì fún wọn labari wọ́n ní inna Allaha hayyun karimun ọgbọ́n hayyun ṣe ṣe káàkiri ọba àríjẹ́ òun àti inna Allaha hayyun karimun ẹ̀yọ́ máa kí wọ́n jájọ́ kéèké gbọ́ inna Allaha hayyun karimun ọgbọ́n dẹ́tí dẹ́lẹ̀ inna Allaha hayyun karimun ọlọ́wọ́ ọba hayyun ọba tí máa tijú lọ́lọ́wọ́ ọba karimun ọba ọlọ́rẹ lọ́lọ́wọ́ ọba ọlọ́rẹ ni ọba ọlápọ̀lé kọ́ alájàgbà ni ẹ̀mọ́tò lálápọ̀lé. Yorùbá yá ike gbogbo Yorùbá ajé onú kíláàsì ń jò ní lẹ́sà dáadáa ìmúlá wa àlẹ́ azimu wọn ní kálukọ́ máa múlá kálukọ́ mú Yorùbá rẹ̀ rí àwọn ègbó wọn fi ń tú kéwù fún mi mo ní ẹ̀yìn kéwù ẹ̀kúnlẹ̀ kí n mẹ́rin àwa kéwù ló ń tàdá àti ẹ̀kúnlẹ̀ àlẹ́ azimu àmúrè ìdákìnyìn ọ̀dámúrè nǹkan àmúrè wọn á yanu pé àbá kẹ́ni tó ń jámúrè ní àmúrè kéwù náà fún mi ẹ̀ náà gbọ́ àmúrè àlẹ́ azimu فلا والله ما في العرش خير. Abákàbálù dínì, iná lọ́ ẹ̀rí ọlọ́run, háyè yóò ń kẹrí mu, ọba olóore ni, kìí sọba lápọ́nlé o. Bàbá ní àpọ́nlé, ẹ̀mẹ́ta ń pè lápọ́nlé ká máa yìnyàn, kẹ wá yìnyín kó tún wá lé kọjá iye tó yẹ kẹ́yìn. Bó o lẹ́sẹ̀ lè yin ọlọ́run tí ó tó ń tó yẹ kẹ́yìn. Lájà gba ni ẹ máa ń pọ̀ ọlọ́run lọ́ba lápọ́nlé má. Àwa la lápọ́nlé. Wọ́n lè pọ́n wa ká lé ibi tá a kó, wọ́n lè sọ pé a kó bẹ́ẹ̀. Níbi àdá wọn lè lé àdá bẹ́ẹ̀. Abọ́lọ́wọ́ ọba alójútì lọ́lọ́wọ́ ọba kẹrìmọ́n ọba ọlọ́rẹ́ lọ́lọ́wọ́ ọba abákàmálù dínì. Yẹ́stáì wá gbọ́ ìgbà tọ́lọ̀ máa ti jú o. Ọlọ́wọ́ ọba máa ti jú ìdárọ̀fà rọ̀júlù ilé ìyàdé yìí. Ọlọ́wọ́ máa ti jú nígbà tí ọmọ nìyàn rọ̀júlù bẹ̀ wọ́n ti lọ́kùnrin o. Ìdárọ̀fà arọ̀júlù ilé ìyàdé yìí nígbà tí ọmọ nìyàn bá tẹ ọwọ́ rẹ̀ méjèèjì sọ́lọ́run báyìí. Ayẹ́rò dáhùn máa sọ́fúnra kọ́ ìbàtẹ́yìn ọlọ́run máa ń tijú pé o sì wá tẹ́wọ́ sí mi ọlọ́run fẹ́ owó ọfẹ́ ọmọ ọfẹ́ àlùbáríkà ọfẹ́ ẹ̀mí gígùn ọfẹ́ àlàáfíà ara ọfẹ́ fàyàbalẹ̀ ọfẹ́ dùnú ọfẹ́ kó ṣẹ́gun ọ̀tá kí n má wàá fi ń tọ́ ọfẹ́ lé ọ lọ́wọ́ kọ́ wá káwọ̀ ló fi fún ọlọ́run ló tì mí lójú ọ̀rọ̀ ló gbọ́ lálẹ́ yìí ọ̀gbọ́ ọlọ́ni kò ojú lóru kọ ṣàdúrà kọ wá tẹ́wọ́ pé ọlọ́run dákun ṣàánú mi wàhálà yìí pọ̀ fìtínà yìí pọ̀ ẹ̀ ń ṣiṣẹ́ bí èrí ni ẹ̀ ti ń jẹ abẹ́ẹ̀kọ́ ni ẹ̀ ń ṣiṣẹ́ bí kíní kan bí erin ẹ̀ ti ń jẹjẹ ìlérí àpẹmọ́ra lágbọ̀dẹ̀ méjìlè olóhùn ṣiṣẹ́ bí erin òun jẹjẹ ìlérí ìtumọ̀ rẹ̀ ní pé wàhálà yìí pọ̀ kọ̀ wá sí èrè mẹ́ wọ́n ṣe ti wá bẹ́ẹ̀ sí àmínà wá tẹ́wọ́ lóru wá bẹ́ẹ̀ lọ́n bá ń dáwọ̀ yìí dúró bá ń dá dúró ọlọ́ni ojú ó tì mí láti má fi tọ́ fẹ́hùn lé ọ lọ́wọ́ sórí kú ọlọ́run síra rẹ̀. Allahu yagidabu ẹ̀rẹ̀ tara kìtà sọ aláhu wàkúnà ìyá àdámà hìyìnà yóò ṣe àlò yagidabu. Allahu yagidabu ẹ̀rẹ̀ tara kìtà sọ aláhu. Ẹ bá jẹ́ oúnjẹ máa. Wàkúnà ìyá àdámà hìyìnà yóò ṣe àlò yagidabu. بنيا آدم حاجة وصل الذي أبوابه لا توجب لا تسألن بني آدم حاجة وصل
أبوابه لا توجب وسل الذي أبوابه لا توجب. àwọn yàrá dákun jọjàre máa gbó bùkátà lọ́dọ̀ ọmọ ènìyàn yóò ń kọ́ ọlọ́run lọ́kọ̀ọ́kọ́ bẹ̀ ọlọ́run wà dé ọlọ́run sí wọn ọlọ́run ní wà kápá wọn bí wọ́n bá ti bẹ́ẹ̀ lọ síwájú ọlọ́run wà sẹ̀ wọ́n rọ̀ wọ́n wà sí tọ́fẹ́ fún. ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí ìtọ́lọ̀ ti máa ti jùlọ ìwọ náà bá ti tẹ́ ọ̀rọ̀ sọ́lọ́run tó ti bẹ́ẹ̀ lọ́run tí ọlọ́run ṣàánú mi lérí ọmọ mi ṣàánú mi lórí ara mi ṣàánú mi lórí dúkìá mi ṣàánú mi lórí ayé mi mo ka kéwù yìí mo kàwé yìí kò yé mi àwọn nǹkan sunkún rẹ̀ kí bẹ́ẹ̀ yìí ìmọ̀ àti ìwọ ní tí wọ́n fi ṣe gbájú ẹ̀ tó fi ṣe gbájú ẹ̀ dé ìwé lọ́mọ ọwọ́ ti gbájú ẹ̀ kéwù lọ́mọ tó fi ń gbáyàn ìka àmìnà lọ́mọ tó fi ń gbáyàn àwọn nǹkan sunkún ẹ̀ wọ́n fẹ́ mọ̀ wọn ò rí mọ́ ó lójú tìǹù ọlọ́mọ wa fọ́ lẹ́yìn pé yé o sì sáàmù rẹ báyìí ọ̀wá ò lóṣìbí tó dà mo bùn làákàyè ó mo kó sí làákàyè mi mo fún ọ lẹ́nu kó o fi ṣe ń tọ́ da kó o fi dákọ̀ mi ó lójú tìǹù mi fúnra mi mo ti fún yín lábẹ́ mo fún yín ní abẹ́ mo sì máa ń tẹ́ màá fi ṣe pé ẹ̀ máa fi gbádùn náà ni mo tún wá sọ ọ́ dẹ̀ tọ́ fún yín pé ọ́ dẹ̀ lè fẹ́ ìyàwó ẹ fẹ́ ètò àwòyí ètò àwòyí ni kẹ́ ẹ fẹ́ bí báyìí ẹ̀ gbúdọ̀ fẹ́yàwó kí lẹ́sìn bàbá bọ́lá bá ní ẹ̀ gbúdọ̀ fẹ́yàwó ẹ̀ sì máa rí adùn kẹ́ ẹ súnmọ́ obìnrin ẹ̀ sì gbúdọ̀ fẹ́yàwó kí lẹ́sìn ọwọ́ ń lo abẹ́ ẹ̀jẹ̀ ńlòkulò ó lójú tìǹù ẹnu olófin ọjọ́ wájú ọlọ́run. فلا والله ما في العيش خير ẹ bá ń kéwù jàmá. ولا الدنيا إذا ذهب الحياء wàjà dúnìyà الدنيا إذا ذهب الحياء. àwọn kàbá ló ní gbogbo obìnrin ẹ̀ríkà aburúlálá ni àkàfojú wo ni táàsàkú náà wúra yìí náà ìwọ ìwọ ìndà láyà àbí. ẹgbẹ́ wákà la ilaha illallah tààlọ́ lọ́hùn péré ìwà kọ́ kárí o tààlọ́ lọ́hùn péré ìwà kọ́ kárí ẹ wá gbé wákà gbogbo ayé gbọ́ ó sì bá yín wọ́n tọ́ kọ́bọ̀ tí wọ́n dá sí lọ́wọ́ tán àwọn tọ̀wọ́n tó wá àwọn nílùú ọwọ́ fún wa tẹ̀dí sí wọn àwọn nílùú àwọn èsì ẹ̀kọ́ tààlọ́ lọ́hùn péré àwọn ìyá dáadáa máa ń kọ́ tààlá ti wọn àbí ẹ̀kọ́ ni àwọn ìyá wọn máa ń kọ́ tààlá ti wọn àwọn èkó ìtọ́da àwọn ọ̀gbẹ́ méjì mi o. Kádọ̀ àwọn ẹnjẹ́ni tí a jẹun sókè aláìmọ̀ká lọ́wọ́ pé ògùn ni ẹnìkan láwọn ọ̀rọ̀ máa sáyédọ́là ẹgbẹ́ afẹ́mi yọyọ kí lè rí ìrẹ́jà lọ́wọ́ jẹun sókè wọ́n máa ń jẹun sókè lára rẹ̀ wọ́n máa ń lu pamọ́ ẹ wá fẹ́ parí kẹ́ ẹ jójó tẹ́ ẹ jó tán ìwọ wá dé wọ́n wá dé tẹ̀wọ́n wọ́n ó sì lójú tí ọwọ́ dùn dí ọwọ́ ń fi ìdí báyìí ọwọ́ bó o ti wọ̀ ọwọ́ rẹ̀ pa bí wọ́n ń da bí ti ń gbà gbàgbà ọ̀dà ọwọ́ gbà àwọn ìwọ tó jó níta báyìí ó lè jó ń kọ̀rọ̀ náà. فلا والله ما في العيش خير. àwọn kàmá ló dín ní ọ̀rọ̀ yìí kó ọ̀rọ̀ tó panilẹ́kùn ni ìwòye ọ̀rọ̀ ọba kan àfáàní tó yá ìlú púpọ̀ ọ̀rọ̀ tó panilẹ́kùn ọ̀tẹ́ gbọ́ yìí wà láì dá láì àsọ ní sọ ẹ̀rí ọdún ọ̀hún sì dára tó dá yín màpá àwọn sọ ẹ̀rí ààrẹ sì sọ láti fi yẹyẹ nìkan kan ẹni pé mo ń kó ti ọlọ́run púpọ̀ àwọn sọ nìkan kan à ń sọ ká lè dáwọ́ ni gbogbo àgbákò tí ń bẹ yí àìlójú ti lọ́fà níṣẹ́ ń kó bá sùdámù ìbí wọ́n lọ́sọ fọ́mọ rẹ̀ àgbègbè jáàbù nìkan ní wọ́n orí kíní ni wọ́n jásùn náà jáàbù wọ́n tún náà wọ́n sọ sọ́ọ̀tì ó gba wèrè mẹ́sìn sọ́ọ̀tì ó tún gba wèrè mẹ́sìn ti bọ̀wọ́ o nítorí wọn ní ẹsẹ̀ náà níbi ní àṣẹ nù ẹ lò jáàbù kọ́ dédé bí jáàbù obìnrin bá gbálẹ̀ tó wá gbátọ̀ tó gbàgbẹ́ bí wọ́n ti kó omi ìpẹ̀rún tó tún gbálẹ̀ padà ó ti mọ́ nbọ bí bó ti jẹnu ìjà òbí obìnrin kọ́ máa wọlé kọ́ wá gbàgbé kọ́ gbàtọ̀ kó bá ti lè gbá ilẹ̀ ẹlẹ̀ tó ti gbẹ́yẹ̀ pẹ̀ báyìí nígbà tí títún lọ́wọ́ náà ó ti mọ́nu ó ti mọ́ bọ́lọ̀ ti ní amúra tábìlì àná ọlọ́run ṣùgbọ́n sọ fún télọ̀ pé télọ̀ ẹ wo ẹlòmíì ọ̀ràn sọ sẹ́ni gbogbo ọ̀ràn báyìí yóò di gbogbo ẹ̀ yóò di báyìí tó bá kábíyà rẹ̀ báyìí wọ́n ànàrà ó dúró báyìí ẹlòmíì àní ẹ bá ń ya lógo lọ
tí ó lójú tì nù ó lójú tì ní. wala dunya iza zabala wala dunya iza zabala haya. àwọn kan bá lò dín oníyọ̀ gbẹgbẹ́mọ́rẹ́ alúbà nẹ́bẹ̀ máa ń fẹ́ báyìí wà nẹ́bí lẹ́ẹ̀kan náà. àwọn àbí àwọn àfa pé báwo ni ẹni tí ò wá lójú tì ọ̀nà àwọn àrìnwó là á máa ń rìn ẹ̀yìn yá wa àwọn àrìnwó láàrin láti padà wá dẹni tó lójú tì. ẹ gbọ́ jàmá ẹ farabalẹ̀. ẹlòmínà wa ni àfa àwọn fẹ́ lójú tì nǹkan kò yé mi ní àwa gbọ́ lálẹ́ yìí àṣírí ibẹ̀ ní mẹ́rin ló fẹ́ gbọ́ yìí. ìdá máa kàlẹ́ ó ta dẹ́rẹ́rà báńkẹ́. ìdá máa kàlẹ́ ó ta dẹ́rẹ́rà. ọyẹ́ ìyàbá yìí. yawma fala takun khalawtu walakin kulli alayya rakib. àwọn ìmọ̀ obìnrin àwọn àfẹ́ àwọn ya máa lójútì ìlójútì àjòjò kó sínú ayé wa bí tàbùkìrì fi dàwámi ihsanillahi azza wa jalla ilayna bí a bá fẹ́ kún un máa lójútì kọ́sà máa ronú nípa orí tó lọ́n ṣe fún un. máa ronú nípa orí tó lọ́n ṣe fún ọ. ọlọ́run fún ọ lójú ó fún ọ lẹ́nu ó fún ọ lọ́wọ́ ó fún ọ létí ó ní ọmọ mi ó fún ọ lọ́pọlọ ó fún ọ níkùn. ẹ pariwo ọlọ́run kí n gbọ́dọ̀ mọ́. Allahu akbar. ọ̀rọ̀ bí mo ti rọra bí ìrònú ti lọ ìrònú ti lọ. mo sọ fọ́fà fún mi níjó ní gbàtà àwọn àwọn àti ìkàtà ń sọ̀rọ̀ mo ní ọ̀sáìsàn tí ò lágbára àfẹ́yí tọ́lọ́wọ̀n bá bọ̀ mú tí ò bá bọ́ tó lágbára mú fún ọlọ́yẹ̀kù. Masha Allah. wọ́n lè ní fẹ́ẹ̀ nìkan wá ní àfẹ́yí ní fọ́nà lọ́wọ́ sọ fún sí báyìí. yéè ọlọ́mọ ọ̀bẹ ní orí fọwọ́ tí òfin nìwọ́ la ọlọ́mọ ọ̀bọ ọ̀fọwọ́ tó lágbára mú ni. òfin kí ẹ ṣe wọn bá òfin kí ó ti tún wá ń da kíní borí yéè àníṣe kí náà ló sì pa ọlọ́mọsà àdàbò rẹ̀ buhari sí amina. àdàbùkírù ẹ̀rí máa ronú fi dàwámi ihsanillahi ilayna nípa àwọn orí tó lọ́n ṣe fún wa bí yẹn bá ti máa ń ronú dáadáa bí Ọlọ́run sórí tó pọ̀ fún wa àmì bàbá àwọn akẹ́kẹ́ bẹ tá a bá jẹ́ bó ti wà yìí ọlọ́ọ̀kan ń bẹ nínú wa tí ó lò ó fún wa ẹ̀yà wa ọlọ́ọ̀ ń bẹ nínú wa tí ó lò ó ọlọ́ọ̀nù wa bí yẹn bá fọ bí yẹn bá rẹ̀ ẹ̀rọ ẹ wá fi lọ ẹ̀rọ ẹ wá fi lọ bí wọn alẹ́rọ̀ mí gan wọn ni ẹ má fẹ́ léyìí lọ nǹkan tó gbágbára o lómi ìrún egun oorun gbọ́ngbọ́ àfa ẹ̀yìn tó wá jẹ ọ ní kwani kankan ní sọnù sẹ́ lómi tó wá burú débi pé ó tún wá mọ̀kúta ó tún wá jẹ̀mọ̀ gbàgbà àní fọ ó sì tó kó tún kó ẹnu ó sì rọ sí fún ipò sì jẹ́ tiẹ̀ ọlọ́bẹ̀ ọlọ́ tálọ́wọ́ ẹ̀wá jábìrà wa talẹ́ni tí wo sí ọlọ́wọ́ talẹ́ni tó jẹ ráìsì tó ní ha nígbà bíjà ìdíjà ni ò bá múyàn o bàbá mú ọgán kèsè pé wà ya gbogbo ń tọ́ wa pé bí mo ti yà náà àsán ẹ̀wà ní sànyà family ti yàgbẹ́ yìí àsán ráìsì wà ní aláàjì mo yàgbẹ́ lónìí sẹ́ mo ti mo délẹ̀ kan ni mo yà wọ́n ní gàrí rẹ̀ nínú pò ògúnlọ́ orí ọlọ́run ni ọ̀rọ̀ ẹ̀rí kọ̀. Alhamdulillah. ọlọ́ táwa fi lo ẹ̀rọ ẹ̀wọ̀ á sì pọn láàrin ọ̀sẹ̀ kan alọ̀lẹ̀ pọn omi là ń mu ìtọ̀lántọ̀ omi là ń mu jẹ̀mọ́ ìtọ̀lántọ̀ ìtọ́ tí ń bẹ́ẹ̀ lù wà tó bá dá àyẹ́ dárẹ̀ ìtọ́ ẹnu ìyẹ́ dárẹ̀ bí tó bá dá lẹ́nu ó ṣàgbákò mímí tá a mi lòkè tá a mi lọlẹ̀ atẹ́gùn ọlọ́run lábẹ́ mi bàbá gbé ọ́pṣíkì sí yẹn la ẹ̀yin kó sì máa rọ̀ pé tọ́ ọlọ́run ló kù tí ó yè. Alhamdulillah. wo iye owó wo owó tí wọ́n fẹ́ máa ní tí ká kọ́ gbé jáde àbí àmọ́ gbé jáde. sì dúpẹ́ jàmá. Alhamdulillah. Allah 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 malana maula siwallah. Allah 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 malana maula siwallah. Ọdún mọ́bìnì. Ìbá wọn rántí orin tó lọ́wọ́ bá ṣe yìí. Ọdún mọ́bìnì máa tẹ̀dí yí ẹ̀yìn náà. Ìnáyà ṣúkìrì máa wo jọjọ dúpẹ́ jọjọ máa lójú tí o Ọlọ́run wá sórí tó pọ̀ fún wa àtún wá lè dúpẹ́ tó bọ́lọ̀ tí ní á dúpẹ́. Ìjọ wájú olójú sínú.
ẹni tí ń fún mi lóúnjẹ ó fún mi ń tàárọ̀ ó fún mi ń tọ̀sán kó sì lóò kíyàn tá òsì tó kíyàn tálíkà tó kó sì ó múyàn tó wọ́n ọ̀hún wá jẹun àárọ̀ kò jẹun ọ̀sán kò jẹun alẹ́ irọ́ ló pa bí ó bá jẹ ní direct yóò jẹ ní indirect. Sheikh Mahmood bó ó bá jẹ lè rẹ ọlọ́lé ọ̀rẹ́ ọwọ́ àṣepọ̀ nígbà tó ń ṣe ráìsì lọ́wọ́ àbí indomie ọlọ́ọ̀bà kan indomie lòun jẹ láàárọ̀ ìlọ́sàn yìí mọ́ irú indomie wo la jẹ wọ́n lè tán máa ń ta àwọn tí wá tún sí ó tún dùn dáadáa mọ́ ní ẹ̀kẹ́ indomie náà lẹ̀kẹ́ ìdòdò. Sheikh Mahmood ẹ̀rọ bí ọba lọlé ọ̀rẹ́ ebi sì pa lọ́bẹ̀ ni àwọn tó máa fọ alájì ẹ jẹun àjẹjẹ alájì ẹ jẹun oúnjẹ kẹ alẹ́ wọ́n tó máa fi bẹ̀ pé kódà wọn ò fẹ́ jẹ wà láì mi ni wọ́n jẹ bẹ́ẹ̀ sì ní ebi ń pa wọ́n ń dàrẹ́ jìnnú ń dàrẹ́ jìnnú ọlọ́ọ̀ ló mú wa fún pé àlẹ́ òbí ò ní pọ̀ ọ́sẹ̀ bẹ́ẹ̀ mi bá dọ́dọ̀ rẹ̀ báyìí yóò gbà pé yóò jẹ tàárọ̀ pọ̀ yóò jẹ tọ̀sán pọ̀ bọ́bá tún rákòdù pẹ́ ta lẹ́gan yóò fẹ́ jẹ́ pọ̀tọ̀ ọ̀mẹ́lókù tí màmú sí báyìí. ìdá máa xẹlẹ̀ bàtà. máa rántí ọ̀rẹ́ tó lọ́wọ́ bá ṣe fún wa àtúnwá lè dúpẹ́ rẹ̀ bọ́lọ́wọ́ bá ti ní àdí bọ́bá torí èyí wọn náà ọwọ́ àti kíkí ọba tó sọ̀rọ̀ fún mi tí ìtúnwá lè dúpẹ́ tí ìtúnwá ní lójú tì sí. yóò máa fàlà àtàkùn yìí. ẹ jẹ́ máa lọ ní jàmá. fàlà ojú wa là kẹ́hún kúlẹ̀ àláìlá ìbò. a ti lè mú mímì ẹ yọ bàbá ní méjì oníyàn ní àfa ẹ sì ní ẹja máa lọlé ẹ jù á ti lè lọlé mo ní ń jẹ́ kẹ́ ẹjọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé àtìkó léwu ń gbẹlẹ́ mi tèmi náà nù mi ń jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ń gbẹlẹ́ mi màmá dání gbó ń jẹ́ kẹ́ ẹ mọ̀ pé mo mọ̀ pásítọ̀ ti tó nù bá ti pé ẹja máa lọlé àtìkó lé tó nù. àwọn tẹ̀lé mọ́ mẹ́rin ẹlẹ́ẹ̀kejì ntí ọjà lójútì òun ni à ń ta àlámà anáka bí àìní láàyè fi tàkọ àbọ̀bọ̀ fi bùtàkọ́ lè díkà wọ́n mà ti wákà. Allahu akbar. Ntí ọjà lójútì àṣírí ibẹ̀ ni pé anáka ta àlámù ìwọ gangan tó bá ti màmá dájú pé anáka bí àìní láàyè azza wa jalla fi bùtàkọ́ lè díkà tó bá ti mọ̀ pé lílọ bíbọ̀ wọ́n mà ti wákà lílọ bíbọ̀ rẹ Ọlọ́run bá ń rí o. Ọlọ́run bá ń rí o tó sì gbà pé Ọlọ́run rí o bí tọ́ wà ó yẹ kó o lójú ti gbà náà Ọlọ́run ni a máa mutí kó sì wá máa mutí mu náà tó sì gbà pé Ọlọ́run bá ń rí ọ ó yẹ kójú tì ọ Ọlọ́run bá lọ́nà àwọn mutí. gbogbo ìmúra tóbi ẹ̀wí tó ẹ̀ka ìjàmá lásìkò tó wà lásìkò kìláàfà ìyá oníwàrà kò sí kankan ìyá oníwàrà àbá àmúmẹ́nì tí ń ta wàrà wọ́n sì wá sí fún wọn bí àwọn tí ń tógi náà ni àwọn tí ń ta kókó bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ti mọ̀ pé kókó yìí máa ń kí náà ni ó sì bá ti lọ ọ̀rọ̀ lẹ ẹ̀tún wá gbọ́n mẹ́sì ní máa ti ń tata ó gbọ́n mẹ́sì ó lójútì yẹ oníwàrà wàrà rẹ̀ máa dáadáa bó bá ti wá lọ́wọ́ rẹ̀ yọ bá ti ń pùsẹ̀ ló tún wá da mẹ́sì wọ́n ó sì wá sí fún wa pé ẹ má máa sí bẹ́ẹ̀ máa o ẹ dáwọ́ ọgbẹ́ o ẹ má sí bẹ́ẹ̀ máa o ẹ dáwọ́ ọgbẹ́ o yáyọ̀ wá dáhùn ọ̀pọ̀ ọmọ rẹ̀ níjọ́ kan wọ́n ní wọ́n mọ̀ mí lọ lè bomi wá ká kù sí ọmọ ní ibi wa lọ́wọ́ sí lánàá tí wọ́n ògùn náà tọ́bí àlífà wa tó sọ fún àti fún wa pé ká má máa ṣe jàǹbá mọ̀ jàǹbá lẹ́fẹ́ ṣe yìí àwọn tó wà rajà lọ́dọ̀ yín wọ́n wà ń wà pé lẹ́mìí wípé wàrà tí yín máa ń kí lójì wọn wà ibi tí wọ́n fọkàn sínú bẹ́ẹ̀ sì ni dèdè tó ẹ̀kẹ́ tà fún ọ náà tó owó kíkì ilẹ̀ ń gbà ẹ̀ gbowó sísàn kẹtù máa tàbá ikọ̀ dáa ìyáwá ní dákúbà bọ́bí wá iná abíra lè mú mi nínú láyàrá ní ẹbí umaru oríwá umaru kò ríwá kẹ̀yà lóde wà tó wá ń pariwo ọlọ́ni màmá mi ìtàkìlá màmá mi ẹgbẹ̀rún ọlọ́wọ́ ọba nkánà amírùlì mú mi nínú láyàrá náà fọlọ́pù yàrá náà pariwo lọ́wọ́ ti gbọ́jà máa. Allahu akbar. Allah màlánà màúlà síwálà. Allah màlánà màúlà síwálà. Òní kánà amírùlì mu'minina ilé yàrá náà bí Umaru ọba rí wa tí ò rí wa màmá wa tí ò rí wa fọlọ́pù yàrá náà fọlọ́ rẹ̀ rí wa. Allahu akbar. Ọ̀nà máa ná ti ń kọ̀rọ̀. Ọmọ tó ń bá Sáládé tó sì ń gbà fún kò yẹ kí ẹ ṣe bẹ́ẹ̀ ìsìlámù faramọ́
àmọ́ tó wá di kan ní ìdìgan pé bọ́lọ́fẹ́ mi náà ní kò sí kankan o sì ti mọ̀ sọ́kàn rẹ̀ bí ara ń jẹrà rẹ̀ ní lágbàjá àbíkọ́ ọjà wọ́kọ̀ lójúdì fáìlì ń bẹnu fáìlì rẹ̀ o fún rẹ̀ ló fún lóyún wọ́n sì gbé wá fún ọ̀pẹ lágbàjá lóyún ọkọ̀kọ́ dáhà tó fún ẹ̀ lóyún láìsí ọ̀daràn ọdún wa fọ̀rọ̀ kárọ̀ ní ọmọ lòun ọgbà wọn ọgbà yá o èyí rẹ̀ ti dàrú nù ọmọ lọ gbà oṣù nígbà wọn àbí àbí ni ọmọ kíni ní àbáyà sáàmù ìyẹn bí ìsọ́tì nígbà olóyún ọwọ́ tó ronú kí ló bá ronú kí ló bá ronú kí ló bá ronú ọmọ lọlẹ kí wọn sọ lọ́wọ́ kí ló bá sọ èbúlẹ̀ ni ọ sọ ṣé èbúlẹ̀ ni ọ sọ àní kí ló dé ọmọ àrùn fa yín ọmọ kan lóyún fún ọ ni ọmọ lóyún lọ́wọ́ bá wíwú ọyọ kọ́ máa tóbi ní tó yín tọ́ wá lọ wíwú. ìjà máa kàlẹ́ bàjẹ́ àbájá ìdá máa kàlẹ́ tàdára yàwó máa ń bàlá àtàkùlẹ̀ kàlẹ́ tó wà láàkẹ́ kúlẹ̀ aláìní yàrá kì í bù. ìjà máa kàlẹ́ bàjẹ́ àbájá gbogbo gbà tó bá ti dá wà níbi kan tó ń ṣe tí ò da ọmọ àdìyàn jẹ ó ń ṣe tí ò da gbogbo tí ò da ló ń ṣe ó mú tí ò ń jalè ó ń ṣe sí náà ń parọ́. yóò máa fàlà àtàkùlẹ̀. ẹ̀kú làbá ní màmá sọ yìí pé. kàlẹ́ òtù wà láàkẹ́ kúlẹ̀ aláìní yàrá kì í bù. ẹ̀jẹ̀ bá pa lọ́wọ́ ọba tí ń gbọ́jà máa. Allahu akbar. máa sọ̀nà ọ̀gá rẹ pé aláyàrọ̀ kì í bù ọlọ́run bẹ pẹ̀lú rẹ ń yọ o ìmọ̀ ọlọ́run bẹ pẹ̀lú rẹ o. wọ́n sì gbé sí báyìí ẹ báyìí pé káà ó nílé kájọ́ kìámà ìtìjú lẹ́ ń gbọ́ ìfà. àbá Abdul Mumini. ìtìjú àzàábà wọ́n kọ́ lára náà ní púpọ̀. Sallallahu alaihi wasallam. Yorùbá níbi dáadáa. Sallallahu alaihi wasallam. ẹlòmíà wa máa dásà pé wọ́n ní àwọn mùsùlùmí wọ́n ní òwò wa bẹ̀rẹ̀ láti ibi ìdodo síbi oríkùn ẹsẹ̀ wọ́n wá sọ ọ́ dẹ̀ tọ́ fún ọkọ̀ máa fi sígílẹ̀tì kírun. ó lójú tì náà nù ó lójú tì nù. sábà ní pírẹsidẹ́ǹtì ìlú yín ní ọwá ọba ìlú yín ní ọwá pọ̀ bá lọ ní fẹ́ rí ọ sọ́wọ́ sígílẹ̀tì ọ̀lẹ́ bọ́ bá lọ rí. tọ́lá evidence lẹ́nu wọ́n ní ìdodo wọ́n ní fi sọ̀rọ̀ láti ibi ìdodo ní òwò ọkùnrin ti bà débi oríkùn ẹsẹ̀ lọ́wọ́ sọ ọ́ di ló fún ọ ní ọ̀rántí láti máa wá kírun pẹ̀lú sígílẹ̀tì ó lójú tì nù. ìwọ́n tó ń lọ yá àná tó káká tó di kúkú gbogbo ń tọ́da lọ́wọ́ tán wọ́n ní ojú ẹja kírun wọ́n lọ aṣọ ọ̀sùn olùmí stupid wọ́n lọ máa ṣùgbọ́n èdè ìrànlá ẹgbẹ́ pàdún lẹ́dọ̀ olùmí máa sáájú báyìí ẹgbẹ́ pàdún kọ́dẹ̀ ẹ̀kọ́ máa ní sọ́ọ̀mù bí aṣọ àdájẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ kẹtọ́ wọn máa sáájú báyìí. ó lójú jìnnà Abubakiri ọdí ọlọ́wọ́ ánìwò ẹ bá wí kí n bọ̀. Àmín. ọdí ọlọ́wọ́ ánìwò mo ní ẹ bá wí jẹ ẹ bá wí jẹ bá. Allahu ánìwò. ọ̀gbọ́n bá mọ́mí ni. Na'am. Abubakiri ṣe kí lójú ti púpọ̀. ìmọ̀ wa ti fi débi pé ẹ gbọ́n jẹ máa. Na'am. bọ́wá wa délé wẹ̀ ọ̀gbọ́n àbá Abdul mọ́mí ni. Na'am. ìdá kánà ìdá dàkánà lè kálá bí Abubakiri bá délé ẹ̀gbin bóyá tó dẹ̀ ti àbílẹ̀ gbogbo ìdí àwọn ọmọ ìṣòro gbọ́dọ̀ àti wọn ni yúgà tíra àṣàwò ẹ gbọ́ yúgà tíra àṣàwò yọ wà débi ẹ̀kọ́ lọ́wọ́ yìí ní tọ́lẹ̀tì lọ́wọ́ òní gbójú yọ máa débi lóko yọ máa sọ náà kàrẹ́ pé ní ilà astahayi min rabbi yìí ń tijú ọlọ́run bá mi nù pé bí tí mo wà yìí kọ́ lọ́mọ rí mi pé sẹ́wọ̀n ò rí ẹ̀jẹ̀ ẹ̀wọ̀n náà sí kò rí ẹ̀jẹ̀ àbílá wa nínú àwọn àrùn tí ń dààmú wa tí òjò wọn máa gbọ́ wa àwọn oníkẹ́ máa bẹ̀ wò ó ẹ̀yìn bó ti jẹ́nu lèmi àní àfọwọ́ gbọ́ ọ̀hún wọ́n náà wẹ̀ wò ó ló fi wẹ̀ àní obìnrin ga àti náà àtọkùnrin náà àwọn àgbàlagbà wa ní ẹ̀sán bàtẹ́ ọ̀dà kíyàn máa rí òwò ara rẹ̀ gbàgbàgbà kò sì wá sọ di fíìmù lọ́mọ àtúntò fi ṣe é bí wà á ti dàn wọ́n lẹ́jọ́ ní ìdọ́kọ̀ rẹ̀ àbí ìyàwó rẹ̀ lẹ́jọ́ ní ìdọ́kọ̀. wọ́n yá tọ́sàtàn lẹ́yìn yẹ́gífà ló sàátà. àwọn ìbò mìíràn àwọn ìbò mìíràn arákùnrin kan ẹgbọ́ kẹ́mi kí mọ́ kí yọ̀ọ́dẹ́ kárí káwọn èèyàn gbọ́ yọ̀ọ́dẹ́ ká máa lọlé arákùnrin náà wọ́n ní àrọ́dà wọ́n ní olè ní máa jà ẹ máa wọ́n náà olè ní máa jà èyí ọ̀hún ló ń gbọ́dọ̀ jùlọ olè
ní máa jà wọn àrọ́dà tàlímà abọ́ ọ̀gbọ́ àrọ́dà tàlímà wà ládìí asàrí kọ́tà ọ̀fẹ́ kọ́mọ rẹ̀ bá ti jalè la ilaha illallah àbáyọ ọ̀gbọ́ láti rí wọn ní rẹ̀ nílẹ̀ rẹ̀ báwọn bá gbájú máa ṣe wọn ò ní fẹ́ kórìí pọ̀ parí nígbà tó dáa ìyẹn níṣẹ́ lọ́wọ́ ni ìyẹn níṣẹ́ lọ́wọ́ ni iṣẹ́ kí lẹ̀ ṣe kí lẹ̀ ń tà ṣé kí a jẹ́ ọ̀pọ̀jẹ̀ pé yóò títà. Allahu akbar. Ángel Mọ́mìnì ọwọ́ ni ọmọ mi ọlọ́mọ fi rú ẹ̀dùn àwọ̀ ẹ̀jẹ̀ Amina. Àmín. Ó lè lòun máa ń jà ó fi kàwé níbi tó ọkà dé yìí wọ́n máa jẹ́ òun fi ṣe lé ọ lọ́wọ́. Ọmọ wa ní bàbá ti gbọ́ ọwọ́ pé ọmọ rẹ̀ wọ́n ní fásitọ̀ àhábà wúmọ́ àwù ìlàmọ́nsì ní ẹ̀sìrì kan ọwọ́ amọ́ ọmọ lọ bí kò ti jáde. Tó máa mọ́ra wú bí wò kú fi alẹ́lẹ̀ báàbì ọwọ́ pọ̀mọ́ lọ́wọ́ pé ọmọ ìwọ tí lágbára kọ́ fúnlẹ̀kùn owó tí lágbára kọ́ kóòrù dúró lẹ́nu ọ̀nà báyìí ẹnu ọ̀nà ni ó tó àbá bàbá ti ráwọn èèyàn tí wọ́n ti ń bọ̀ kí n fi lágbára rẹ̀ lẹ́dúró àsìkò bàbá ti ráwọn èèyàn tí wọ́n ti ń bọ̀ kà jẹ́ kí n mọ̀ pé ó fún wọn ní sáàtì tí ó wí ìbò tó ẹgbà tó ń pè é kọ́ gẹ́gẹ́ bí ọgbà àti kìnnì kan dún ni àní bá ti lè gbọ́ gbàgbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ yín náà ti máa gbá ní fóònù tí fi wá wá ní kankan àmọ́ bọ́bá ti gbọ́ pápápá oró ti gbà nígbà tí pápá làkàlàkà sí ti dìrù. wàlá ànàmà rẹ̀bọ̀ ayọ̀ àní òye gíbù. Ángel Mọ́mìnì lẹ́ẹ̀kan náà ọmọ bá dún lẹ́nu ọ̀nà bàbá ti ń kojú òkùnrin lé lọ́mọ bá ké yóò bá mi ò bàbá yìí gbé tó gbé kalẹ̀ ọba sáré sáré wáta ó ti wà ní tí lánàá náà ájú mi yóò bá sáré wáta ọwọ́ ti jẹ́ ọmọ yìí bá mi gbà mí ò bá mi gbà bàbá ní ìjọba yọ̀bọ̀ ọmọ wọn nìkan náà ha Salisu orí rẹ̀ dànù ni Salisu òṣèré ni Salisu bàbá ní kílò sí ìdálówó ẹnìkan kò mú mi o mọ kàn fẹ́ síbẹ̀ náà ni èyí yóò pé ní tí èso fún ọ ní iṣẹ́ tá a mú wáyé iṣẹ́ làákà yìí ni wọ́n wá bí káwọn yọ̀ mọ́ ni ó ní òkè ẹ̀rú ìdálẹ́ ń bá ẹ̀ ń bẹ̀rù káwọn yọ̀ mọ́ mọ́ ni òkè ẹ̀ ń bẹ̀rù káwọn yọ̀ mọ́ mọ́ ni Ọlọ́run tí ó mú yín pé ẹrù ẹlẹ́rù lẹ́wà kú ẹ̀fẹ́ ba ilé lẹ́nu jẹ́ ẹ mọ̀ pé ọmọ náà ní bá ń kọ́ ní bàbá rẹ̀ ó ní ìdá máa kọ́ lẹ́yìn rọ̀bì àmásà àyà ìtàtà àṣìní. ìdá máa kọ́ lẹ́yìn rọ̀bì àmásà àyà ìtàtà àṣìní. wọ́n tún kú fi dáńbà fi kọ́lìkì wàbí ìsìyáni tààtìní. wọ́n tún kú fi dáńbà mẹ́ni kọ́lìkì wàbí ìsìyáni tààtìní. Ángel Mọ́mìnì orí tí ń kọ́ fún bàbá rẹ̀ lórí bàbá mi èmi ń lọlé. ìwé máa kọ́ lálí àbí. Bàbá mi tó bí mi ọ̀wá iṣẹ́ rẹ̀ fi lé mi lọ́wọ́ àfi kí wọ́n jalè. Ó ní ìdá máa kọ́ lálí ọ̀bí tí Ọlọ́run bá ń sọ fún èmi ọmọ rẹ̀. àmọ́ sàyẹ́ ìtàtà sí ni. Ibẹ̀ àmọ́sítà àyáyẹ́tà ìwọ ọmọ yìí ò sì lójútì tààsírì ó sì ń sẹ̀mí tó sì máa pè ń rí o tó máa pè ń rí o tó ń sẹ̀mí. wọ́n ti kú sí dábàá mẹ́ni kálíkì wà bí ìsìyá mi tààtì. ẹ lájọ bá ń parọ́ láwọn bá kẹ́ ń gbọ́dọ̀ máa. Allahu akbar. wọ́n ní wọ́n tún kù fí ìdáǹbà mi ní kálíkì ọwọ́ ń fi ẹ̀ṣẹ̀ pamọ́ nítorí àwọn ẹ̀dá mi ó mutí wọ́n ní àfáà ti ń bọ̀ sẹ́yìn nínú àfáà lọ ń bẹ̀rù òbẹ̀rù náà ìyá kí ní ẹ̀bọ̀rí o àfáà ti ń bọ̀ àfáà ti ń bọ̀ ẹ̀bọ̀rí o ẹ̀bẹ̀rù náà àfáà lẹ́kùn ẹ̀bẹ̀rù. Ọ̀bìnrin ìsìyá ni. wọ́n tún kú fi nọ́mbà ó fi ẹ̀ṣẹ̀ pamọ́ mínísítà kí nítorí Ọlọ́run nítorí ẹ̀dá mi tọ́lọ́ máa ń sọ bẹ́ẹ̀ fún yọ̀lẹ̀ kìyàmà wíwá bí ìsìyá ni ìtààtì ni ẹ̀ṣẹ̀ lọ́wọ́ kódé yìí ẹ̀ṣẹ̀ ló kódé yìí ó ló ti wá dilẹ̀ lọ́fẹ́ ìfọ́lọ́ nígbà mi fún ilé yìí èmi ọba yín jà máa o wá gbọ́kọ̀ parí ní ọba wa lójú tì tí bá wá ń ṣe lọ́hùn kí ló wí fọ́ lọ́hùn níjọ́ àlè kìyàmà kí ló wí fọ́ lọ́hùn a'udhu billahi káyà mọ́mìnì káṣí máa lọlé fáwọn ọgbẹ́ ọ̀pọ̀ àni máa lọlé. A'udhu billahi minash shaitonir rajim. Gbogbo ẹ̀ ń tẹ́ fàbà ìjẹ́ tó rẹ́ tó fàbà lọ́wọ́ òfin lọ. Bismillahir rahmanir
ké. وكل إنسان ọlọ́ni gbogbo ọmọnìyàn ọkùnrin ló jẹ́ ni obìnrin ló jẹ́ ọmọ èkì ló jẹ́ àgbàlagbà ló jẹ́ aláwọ̀ dúdú aláwọ̀ kì í iṣẹ́ rẹ̀ iṣẹ́ ẹbú rẹ̀ tó bá ṣe tó bá ti kú tó báyìí tíra ni à ń kọ síbẹ̀ ni tíra ni. tíra ni wọ́n kọ èyí tó rò pé wọ́n kọ wọ́n kọ wọ́n ti gbàgbé ni wọ́n ti kọ bó bá ti wá kú tán lọ́ọ̀ni màláíkà ẹ bá ń dùn sí lọ́rùn ẹ mọ̀ òwe tíra ẹ dùn sí lọ́rùn. ونخرج له يوم القيامة ìjà fi kọ lọ́rùn ó wá yọ jáde lọ́rùn oko wa wọ́n yọ tọrùn omi wọ́n yọ tiẹ̀ náà jáde báyìí. كتابا يلقاه منشورا. ẹ dákẹ́ bá ń pariwo ọba tó kúbi dáadáa jàmá. الله أكبر. ọgbẹ́ gbọ́dọ̀ yẹ gbogbo ẹ máa kà á wọ́n gbé ilé lọ wọn náà ní máa wò. اقرأ كتابك. bàbá tí ń pàtẹ yẹn jẹ́ kátìrà rẹ bàbá ọlọ́tí kátìrà rẹ bàbá onígbó kátìrà rẹ bàbá oníṣìnà kátìrà rẹ ìyá onírọ́ kátìrà rẹ ìyá onípàrágà gbogbo ẹ̀wọ̀n ìfún yẹn lẹ́gbàá náà. كفى بنفسك àbá àbọ̀mẹ́ni orí ẹni tó làgbá kojú ẹni ta gbóntì ọ̀dà yìí. kẹ́yìn pé tó ń ta àrùn tó fi ń bọ́ àwọn ọmọ tó fi ń jẹun pàrágà lọ ń tà ọtí lọ ń tà igbó lọ ń tà ló fi ń bọ́ àwọn ọmọ àti jẹyàn ẹwà lóhùn lọ jẹun. àfa àbọ̀mẹ́ni wọ́n dá ọtí wọ́n dá lọ́lá débi pé ọtí múlì kan wà sóńbẹ̀. ní ikọ̀ wọ́n yìí kí lẹ́ pé díjú lọ́jú àyà ìlà ìjàmbá àyà ọdún jùlọ ẹ̀rú. اقرأ كتابك. àwọn sì ní gómìnì ẹ̀yin náà tẹ́ ẹ wà sí ẹ bá gbọ́dọ̀ lọ́wọ́ bá ìwà àyílà ó kí lákòókò ọgbàwẹ̀ ó sì gbogbo sẹ́ẹ̀rẹ́ òye bẹ̀bí jẹ́ ọmọ adúyàn nù ni mo ní ìwà lóde táyì tó kà wá láyà. ọgá náà kàn mí ní rí báyìí ẹ bá ń pariwo lọ́wọ́ kí n gbọ́ jàmá. الله أكبر. ẹ bá ń pariwo lọ́wọ́ kí n gbọ́ dáadáa. ẹ bá ń pariwo lọ́wọ́ lẹ́ẹ̀kan sí i. الله أكبر. ẹni Allahu. الله ìyàrá ní Allahu. الله Latifun. لطيف bí ìbádìí. بعباده Yarizuku. يرزق Man yasha'u. من يشاء wa huwa al-qawiyyul azizu. وهو القوي العزيز. nínú lórí ìwòlí ò lè tán lọ ilẹ̀ bàbá wa àgbà bàbá wa al-Muqaddam bàbá wa Sheikh Ọlọ́sàn دام الله حياته. bàbá onínúure ìhà káàdì ìkì káàdì mọ̀lúdì ìkì àwọn àtàwọn àwọn àgbélé oró ni wọ́n ṣe irú tí mo fẹ́ sọ yìí mo wá lọ́dọ̀ máàmù Ọlọ́sàn àbí ìmáàmù alákàárùn mo lè fún wọn káàdì fún ara mi ni gbogbo mi ni mo mú káàdì kí fúnra mi o torí pé èyí tí gbogbo nǹkan nìyẹn máa fi làákàyè ṣe èyí tí ìdépò kí máa fi káàdì rán mọ́ ìyẹn máa ń débẹ̀ ńgbà mi àmọ́ èyí tí ìdé ipò kí máa fi káàdì rán ọmọ bí ẹ bá ń pín káàdì rán mo sì wà lọ́wọ́ pé kí n máa mú lọ fúnra mi báyìí mo wá kọjá wá lórí bàbá àbá mi dáadáa yìí ọlọ́wọ́ tí ń jọ́ bàjẹ́ fún yáyáyé ṣẹ̀dá lọ sí àbílọ̀gọ́ ni àbọ̀ Ọlọ́sàn náà nù wọ́n sì nífẹ̀ẹ́ Ọlọ́run lára mi púpọ̀ wọ́n máa jíjẹ bàbá fún mi màmá mi náà máa jíjẹ bàbá fún mi bí àwọn máa ń ṣàdúrà fún ọ wọ́n á kọjá wọn ní bàbá wa Muqaddam Ọlọ́sàn ǹjẹ́ irú mi wá lọ lé fún bàbá ní káàdì mọ̀lúdì pé mi máa ń pe bàbá sóde ṣé kò ní dàbí àdé pípé ọmọ wa ẹ̀ bá Yorùbá nǹkan láwọn sọ di bàbá máa lọ ọmọ gbọ̀ngàn o òbí ló wá ń pè sí mọ̀lúdì bẹ́ẹ̀ náà pé ilé oró náà ṣé ká wọ́kẹ́ ilé oró wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run lára púpọ̀ àná pé mi jẹ́ tàbí àfa gbòòrò pẹ̀lú mọ̀lúdì yẹn sọ fún wa máa ní bàbá oko mọ́ àbí ìsọ létí rẹ̀ bàbá oko mo ní àfa ilé oró agbára jọ̀dọ̀ wọn yìí o mo ní ó sì yẹ kí n fún wọn káàdì àmọ́ ìfẹ́ irú rẹ̀ lọ́ wá ń pè wá bàbá Ọlọ́sàn wa fi inú àtọkàn wa ni wọ́n á rán sáfà sí pé sọ fún àfa pé kì í fún mi káàdì tèmi kó mú wá. bàbá Muqaddam Ọlọ́sàn ẹ máa wà gbọ́dọ̀ bàbá tó kù àwọn ni wọ́n á fún mi ní àlọ́ rẹ̀ tí mo ké fún yín lọ́sàn yìí àbí náà ké fún ọgbọ́n ni yéé kọsẹ̀ di kíyà àwọn àgbàlagbà sọ pé mo fún ọ náà kàlí wọ́n ké nǹkan létí rẹ̀ bí ẹ̀mí jẹ mẹ́ta wọ́n fi sí ọ lánàá. ẹni Allahu ẹ wọ́n ké gbọ́. Latifun bí ìbádìí yarizuku man yasha'u huwa al-qawiyyul aziz. wọ́n á ní kátìrà rẹ̀ bàbá ti wá kà ń tọ́ bá ti lọ gbà kálukú ọjà lọ lé lójútì o máa pàwọn àgbàlagbà lé máa wọ ọkú ọmọ máa rìnrìn kún ẹ̀yìn wọ́n sọ̀sọ̀ kú sọ kódà máa jẹ ìjẹkújẹ gbogbo tó sì dọ́dọ̀dọ̀ Ọlọ́run tí ó di wàhálà àti Ọlọ́run ìjáwọ́ ń bẹ̀ kálukú ẹja tẹ́wọ́ kásàdúà ẹja tẹ́wọ́ kásàdúà
má lọ léwu bó ti dúró yìí náà bẹ́ẹ̀ ni orí ó dúró tì wọ́n náà báwọn. sí amínà dáadáa. ẹni bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. Allahumma inni as'aluka min al-khayri kullihi ajilihi wa ajilihi ma alimtu minhu wa ma lam a'lam wa a'udhu bika min ash-sharri kullihi ajilihi wa ajilihi ma alimtu minhu wa ma lam a'lam tawale dada ni ya hayyu ya qayyum bi rahmatika astaghith aslih li sha'ni kullahu fala takilni ila nafsi tarfata ayni ẹ̀tẹ̀wọ̀n dada ẹni rahmataka arju fala takilni ila nafsi tarfata ayni wa aslih li sha'ni kullahu wa la ilaha illa anta kálukú rojú ara rẹ̀ fọ́lọ́run bẹ́ẹ̀ ti dúró yìí Ọlọ́run lẹ lójú kìí ṣe mi o gbogbo ọjà tí kó ayé bá dá lẹ̀ Ọlọ́run ọba yín aláàánú tí tọ́ba yín náà kálukú dàníyàn gbogbo ayé abẹ́ máa yí ẹ̀ ní fojú sunkún ọmọ mí náà dàníyàn gbogbo àwọn tí wọ́n kọ́ Ọlọ́run lọ́wọ́ lára wa ní rọ́dọ̀ Ọlọ́run sábà kún wọn lọ́wọ́ o ní aláàánú tí àwọn náà wọ́n ń bí ọ aláàánú tààrà fún olùdíwà yìí Ọlọ́run dákun ṣàánú mi lérí ẹ̀ àwọn afọwọ́ àgbàlagbòrò níjọ́ sátọ̀dẹ̀ tí ń bọ̀ yìí ni mo rí di wọn Ọlọ́run sábà wá sí gbogbo ọmọ tí wúlò Ọlọ́run jẹ́ aláàlùbáríkà bàbá wa àgbà náà bàbá wa Sheikh Abdurrafi abẹ́mi tìrì tí wọ́n náà dé tán bàbá wa almudir náà agbọ́dí ti láìpẹ́ yìí ó dé tán ti gbé afásirádìí yìí maláwọn náà afáwa Sheikh Habib lóńtàdá bàbá wa alákẹ́ ní ilẹ̀ nígbẹ̀ bàbá wa lókè fòmánà dé tán Ọlọ́run bá wa ṣe gbogbo ẹ̀ alọ́mọ́kà afá Yusufu àgbáyé náà gbogbo ẹ̀ ló dé tán lọ́mọ́sà bá wa ṣe olúwa ló dọ́tò dàgbọ́rì dọ́wọ́ rẹ̀ mo fi lé ọlọ́wọ́ mo fi sọ gbogbo àtàwọn bẹ́ẹ̀ náà àfiwá sọ́ra ọlọ́mọ́sà yọ gbogbo èèyàn dọ́sílámù Ọlọ́run jẹ́ lálùbáríkà ẹrú Ọlọ́run tí ń ṣe lótọ́ rẹ̀ tí òní ló di ọ̀sẹ̀ kẹrin báyìí ní àfa àgbélùkù Ọlọ́run pẹtrol tọjọ́ tọ́sídẹ̀ẹ́ yìí náà ní sì tún ṣe bẹ́ẹ̀ náà Ọlọ́run gbàdúrà yìí bẹ́ẹ̀ yọ̀dọ̀ sí yìí o mo ti ṣàdúrà fún wọn lẹ́ẹ̀kan Ọlọ́run gbà alùpùpù dàníyàn mí náà ń tọrọ àánú Ọlọ́run ń tọrọ lọ́nà Ọlọ́run ó dùn pọ́pọ́ fi sọ̀rọ̀ wa lọ́la àlùbáríkà kọjá gbogbo àwọn tá à ń tọrọ ọmọ fún buhari mọ alálùbáríkà fi yé wa ń sunkún rẹ̀ sí ọ dákun mọ́sà dáwà lóhùn gbogbo àdáwọlé wa jásà sí yọrí má jásà sí ti Ọlọ́run gbogbo ń ta bá tọ́ lálẹ́ ìfìlẹ̀ wa lọ́wọ́ àsọsẹ́ ta fún wa ìyọ́nù rẹ̀ fún wa àánú rẹ̀ fún wa gbogbo àwọn tá à ń sunkún ọmọ dáwọn lóhùn gbogbo àwọn tá à ń sunkún lé àwọn lẹ́kún gbogbo àwọn tá à ń sunkún mọ́tò rẹ̀ wọ́n lẹ́kún gbogbo àwọn tá à ń sunkún àlàáfíà rẹ̀ wọ́n lẹ́kún ẹni tí ń sunkún ìyàgbéga rẹ̀ wọ́n lẹ́kún àwọn tó ti gbéga má ti wọ́n jábọ́ wọ́n ismuka al-hayyul qayyum wala ma sha Allah la quwwata àbúrò ló ń bọ̀ pẹ̀lú wa àánú rẹ̀ ló ń bọ̀ pẹ̀lú wa. ẹni bismillahir rahmanir rahim ma sha Allah la quwwata illa billah al-fatiha. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin ar-rahmanir rahim مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين